أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله حمدا يوافي نعمه ويكافي مزيده، والصلاة والسلام على أفضل رسل الله محمد بن عبد الله وعلى آله وأصحابه ومن اتبع هداه إلى يوم نلقاه. أما بعد. Adá ọpẹ́ fún Ọlọ́run ọba àlekè ọlá, adá ọpẹ́ fún Ọlọ́run ọba alápọ́nlé, adá ọpẹ́ fún Ọlọ́run ọba alágbára. À ń kí lórí ìmọ̀nà Islam, à ń kí lórí ìjẹ́ ọmọlẹ́yìn Ànábì Muhammad tó ṣe wá, a sì ń kí à ń dúpẹ́ fún àyìn lórí àwọn orí ọlọ́kan ọ̀jọ̀kan tí ń ṣe fún wa tí ó dáwọ́ ẹ̀dó. Àtúnbẹ̀ wípé kó ṣàlékún orí fún wa, kó ṣàlékún àánú rẹ̀ lérí wa. A tọrọ kí Ọlọ́run àti gẹ́ rẹ̀ fún Ànábì Muhammad àti gbogbo àwọn ànábì Ọlọ́run tí wọ́n ti lọ. A sì ń kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa nínú Islam náà pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Àánú Ọlọ́run tí ò ní lópin, abẹ́ Ọlọ́run kí ó máa bá dúdú wa gbé pẹ̀lú àwọn aya wa, pẹ̀lú àwọn ọmọ wa àtàwọn òbí tó bí wa náà. Ọ̀dọ̀ Imam Al-Ghazzali náà la ṣì wà níbi tí a ti ń dára wa lẹ́kọ̀ọ́ ethics of marriage nínú kitabu Adab al-Nikah lábẹ́ tírà tí àfáàgbà nẹ̀kọ́ tó pè ní Ihya Ulumuddin. ń ka àwọn ọgbọ́n òye ẹ̀kọ́ tó jẹ́ ti Islam tí gbogbo ẹni tí ó pè rẹ̀ ní baálé ilé tó gbọ́dọ̀ dì mẹ́rù, tó gbọ́dọ̀ ní nínú palẹ̀mọ́ láti lè ṣọkọ ìyàwó, tá fi gbé ìgbésí ayé rere, ìgbésí ayé ìfọ̀kànbalẹ̀. Orí ẹlẹ́ẹ̀kejì ló kàdé fún wa níbi títí ń sọ pé an yata'allama al-mutazawwiju min ilmi al-hayd wa ahkamihi ma yahtarizu bihi al-ihtiraz al-wajiba wa yu'allimu zawjatahu ahkam as-salati wa ma yuqda minha fi al-hayd wa ma la yuqda. Nínú tí ìwọ tó bá fẹ́ pera rẹ lọ́kọ àti baálé ilé tó gbọ́dọ̀ ní nínú ìpalẹ̀mọ́ àti nínú ẹrù rẹ, ó ní pé bó ṣe léwu kí ìmọ̀ rẹ nínú ẹ̀sìn kó kéré tó, àwọn òlọ́lé kéwàwé sáfà kò gbọ́dọ̀ burúburú débi pé kó má lè kọ́ ìyàwó rẹ, kó má lè lọ ké nítorí ìyàwó rẹ, àbí béèrè lọ́wọ́ àwọn àfà nítorí ìyàwó rẹ àwọn àdájọ́ tó ní ń ṣe pẹ̀lú àládà tóbìnrin ṣe, nǹkan oṣù tí wọ́n ń ṣe. Ìyàwó rẹ̀ ń ṣe nǹkan oṣù náà lójú ọmọ ẹjọ́bìnrin, bó ni ó ṣe kírun rẹ̀ gbà, toró láwọn àdájọ́ tọrọ mọ́ obìnrin nínú Islam tí ń ṣe nǹkan oṣù tó yàtọ̀ sí ìdájọ́ bọ́kùnrin ó ṣe kírun. Àsìkò tóbìnrin bá ń ṣe nǹkan oṣù rẹ̀ lọ́wọ́, bá a ṣe retí kọkùnrin ó kírun kọ́ la retí kóhun ó kírun, kò ní kírun nígbà náà. Ìgbà wo ni nǹkan oṣù parí, a máa dàrú mọ́ àwọn obìnrin lọ́wọ́, ṣé ó ti parí àbí ó ti parí, mo rò pé ó ti parí, mo ti wẹ̀, kíní kan tún wá, èní ló yẹ kó parí, àmọ́ rí nǹkan kan látàárọ̀, ǹjọ́ yẹ kí n kírun èní, àbọ̀ yẹ kí n máa dúró de bóyá lè wá. Àwọn àsìkò bóyá lè wá yẹn, àwọn ọ̀run tí ń kọjá lọ lásìkò ń sọ́lọ́run ó béèrè àbí ò ní béèrè. Ìwọ tó jẹ́ kọ ìyàwó, baálé ilé, ó yẹ kó o lè mọ̀ nínú ẹrù tó dì ní. Ọlọ́run ló sọ pé qu anfusakum wa ahlikum nara, ẹ ṣọ́ra yín, ẹ ṣúgbà ara yín, ẹ sì ṣúgbà àwọn ìyàwó tẹ́ fẹ́ àtàwọn ọmọ tẹ́ ń bí kúrò níbi iná tó jẹ́ sí pé waquduha an-nasu wal-hijara, èèyàn àtòkúta la fẹ́ fi kó náà yẹn. Igi wọ́n fi kó náà ayé, igi kọ́lá fi kó náà jọ náà, èèyàn láwọn fi kó náà. Tààrà omi ènìyàn máa jò, yóò máa múná jáde. Ọlọ́run sọ wa ń bẹ̀. Ìyàwó ń bẹ ń bẹ nínú àwọn tí wọ́n fi kó náà, ọkọ ń bẹ ń bẹ nínú àwọn tí wọ́n fi kó náà. Ọlọ́run wá la ìwọ ìyàwó mọ́ ọkọ, ó làbọ̀ ọkọ lọ́rùn, nípa kìí ṣe jíjẹ múmu nìkan náà ń pè ní baálé ilé. Nínú tó fi máa jẹ́ baálé ilé náà ni pé ìrun ìyàwó rẹ̀ dọwọ́ rẹ̀. Ọdẹ mi èlò tọ́ wá báyàwó rẹ̀ mójútó bí ṣe ń kírun pé wọ́n fẹ́ wọ́n gan ṣó tí kì í. Síwọ́ tọ́ báyàwó rẹ̀ mójútó rùn, síwọ́ náà ti kí. Bó ní irun tiẹ̀ gan rí sọ́dọ́gba. Bí o tún mu tí bí o tún ṣàwọn bàjẹ́ mi. Ọlọ́run qu anfusakum, ẹ ṣọ́ ara yín, wa ahlikum, wá ṣọ́ ìyàwó. Ìtumọ̀ ẹ̀ nípa béèrè tìyàwó rẹ̀ náà lọ́wọ́ rẹ̀ níjọ́ àkíyàmọ̀. Irun rẹ̀ tí ọ̀dọ́gba wọn, wọ́n sọ pé kò kúkú kàn mí, àbíọ́ àfi kó níbi tó ṣe wàhálà lérí ẹ̀dẹ́
lágbà sọ pé ó ti ṣe ìtọ́ lágbára ń bẹ so ìwọ ẹ̀sìn ìyàwó rẹ̀ ń bẹ lọ́rùn rẹ̀ bó ni ó ṣe perfect ẹ̀sìn rẹ̀ àwọn ẹ̀kọ́ yẹn ìwọ ló bá kí mọ́ ẹ̀kọ́ tiẹ̀. Imam Al-Ghazzali ní wa yu'allima zawjatahu ahkama salat ọ̀ọ́dẹ̀ tún kọ́ ìyàwó rẹ̀ láwọn ìdájọ́ ọ̀run kíkí bó náà ti kírun tí ìyàwó rẹ̀ ó bá má lu àláṣe tí ó bá má jẹ́nàbà wẹ̀ ọ̀jẹ̀jọ́ rẹ̀ ń bẹ lọ́rùn rẹ̀ tọ́rọ́lọ́ ní qu anfusakum wa ahlikum nara àṣẹ lọ́lọ́run pa wal amru lil wujubi dandan ní kó tẹ̀ láṣẹ yẹn àìtẹ̀lé yóò di ìbálẹ́jọ́. Wa ma yuqda minha fil hayd wa ma la yuqda irun tá a máa ń san tóbìnrin bá ṣe menstruation ní irun tó ní láti dá padà tó jẹ gbèsè ẹ̀ àtèyí tí ò ní jẹ gbèsè ẹ̀ a máa dàrú mọ́ wọn lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ gbà. Ìwọ tó jọkọ nínú responsibility rẹ lọ́wọ́ tọba rẹ ní sọ fún ọ rí lápèjúwe obìnrin tí ń ṣe menstruation tí menstruation rẹ parí ní ó parí ní magribi kù díẹ̀ ó parí ní bóyá ká sọ pé magribi kù tí wọ́n pèrún magribi àbí tásìkò rí ó tó wọ́n wọ̀ ó kú ká sọ pé bíi 15 minutes ǹjẹ́ rùn àyílà àjọ yẹn ǹjẹ́ ó ṣọ̀ràn yàn lérí ìyàwó rẹ̀ àbí ó ṣọ̀ràn yàn bóyá ọ̀gán ọ̀mọ́ tí ìyàwó rẹ̀ ọ̀bá mọ̀ ó yẹ kí wo lè mọ̀ láti educate rẹ̀ nígbè kìí ṣe wọn àlásàrì nìkan ló ṣọ̀ràn yàn lé lérí kẹ́ńpá àsìkò àlásàrì sì wà ń ta nígbà tó rùn yẹn ò tí wọ̀ ó kú bíi 10 minutes tí ó fi wọ̀ àsìkò àlásàrì sì wà ń ta dandan ni kíyàwó rẹ̀ ó kírun àlásàrì ẹnu kò sí yẹn ọ̀pọ̀lọpọ̀ àfáà Islam tó dẹ̀ yìí tó sì lẹ́rìí jù náà ni wípé irun àyílà gan tó dàbí ìgbà kó ti kọjá hàn tó ti dàbí ìgbà pé 10 minutes ló kù tó rùn ó fi wọ̀ tílé ó fi ṣú àyílà yẹn náà sọ̀rọ̀ yàn lé lérí tọ́ra àsìkò àyílà sì wà ń ta àsìkò àyílà ó wà ń ta fẹ́ni tí ń ṣe nǹkan oṣù àsìkò àyílà ń bẹ níta fún ẹni tó ṣẹ̀ṣẹ̀ gba Islam àwọn àsìkò dọ̀rúrà là ń pa àwọn àsìkò yẹn bẹ́ẹ̀ náà ni magribi àti ìṣà ó kù díẹ̀ kí wọ́n pèrún àsùbá kí alfajari ọyọ ní yíyọ tán wọ́n fi pèrún àsùbá nípa ó tó tá lọ kírun àsùbá nídàjí ó kù díẹ̀ ká alfajari ọyọ ó ti kú bí 10 minutes ní ìyàwó rẹ̀ realize pé menstruation ó ti tán ǹjẹ́ irun ṣáì yẹn ṣọ̀ràn yẹn lérí àbí ọ̀ṣọ̀ràn yẹn ọ̀ṣọ̀ràn yẹn ìṣáì sì wà ń ta lópin ìgbà tásùbá ò bá ti tó kódà kìí ṣe ṣáì nìkan magribi tó dàbí alẹ́ àná ó sì wà lọ́rùn rẹ̀ bóyá ó ṣẹ̀ṣẹ̀ ń lọ for the first time wá wo iye irun tó tira láàrí bẹ́ẹ̀ ṣé gbogbo òun náà lọ́lọ́run foríjì ẹ̀kọ́ ẹ̀sìn kò sí excuse lọ́dọ̀ ẹni tó láǹfààní àti kọ́ tí ọ̀kọ́ tí wọ́n sọ pé àmọ́ ní tó sì láǹfààní àti béèrè tó sì láǹfààní àti kẹ́kọ̀ọ́ rẹ̀ nínú responsibility ẹrù tá a dìrú ọkọ ìyàwó òun ni kó mọ educate ìyàwó rẹ̀ lérí àwọn kinní wọ̀nyí ṣe bó ṣà ń kọ́ láwọn nǹkan míì tó fẹ́ nípa àbálòpọ̀ ó ṣà ń sọ tó fẹ́ fún un pé bí mo ti fẹ́ kọ́ ọmọ ṣe ni èyí ṣe tó ní kọ́ bó ṣe yẹ kó ṣẹ̀sìn rẹ̀. Imam Al-Ghazzali ní fa alayhi an yulaqinaha i'tiqada ahli sunnah ìgbàgbọ́ àwọn ahli sunnah ó ní láti kọ́ ìyàwó rẹ̀ àdìọ́kàn mùsùlùmí gidi ó ní láti kọ́ ìyàwó rẹ̀ wọ́lọ́ educate ẹ̀ débẹ̀ tábà ní ahli sunnah ó lè má jẹ́ túmọ̀ tí wọ́n ti mọ̀ rò pé àwọn tán pè láàlù súnà tó dúdú yẹn lọ́dọ̀ tiẹ̀ tí ṣòkòtò wọn bá ṣàti balẹ̀ náà ní àlù súnà àwọn bá ṣàti nínú ọgbà náà ní definition tiẹ̀ fún àlù súnà nù ní tán pè ní àlù súnà lẹni tí ń tẹ̀lé ìlànà nàbì sallallahu alaihi wasallam ìlànà nàbì tó sì fi ilẹ̀ náà ní Islam so ẹni tó bá ti ní Islam mo fẹ́ dúró tì ànábì mo fẹ́ bá wọlé ọlá àlù súnà nù tó bá láṣìṣe a máa wá correct yẹn pé oko òṣìṣẹ́ ń bí a wà fi tànàbì gẹ́gẹ́ hàn èyí tó ń ṣe ti yàtọ̀ sí tànàbì tó bá ní ọ yàtọ̀ sí gẹ́ kò sí nǹkan kan ọ yàtọ̀ sí náà nù kò já lùsùn náà mọ́ bá wọn. àmọ́ lókè ìgbà tó bá ní èyí tó ń ṣe yìí náà ti ànábì sàlám náà ní àdìsí rèé áyà rèé tóun náà máa tó tónu wá nínú Ọlọ́run sọ pé ànábì sọ pé àlùsùn náà ní ọ̀rọ̀ owó tí ìyẹra wa nù so keep it simple. Ìgbàgbọ́ tí àwọn ọ̀pọ̀lọpọ̀ majority mùsùlùmí àwọn sàábì ànábì àwọn tó tẹ̀lé àwọn sàábì ànábì àwọn àdìọ́kàn àtàwọn ìgbàgbọ́ wọn tí wọ́n fi yẹsẹ̀ kúrò lórí ìlànà ànábì irú ìlànà bẹ́ẹ̀ wọ́n ní ó yẹ kó fi kọ́ ìyàwó rẹ̀ ìyẹn ni pé tí ìyàwó rẹ̀ bá ń ṣàwọn àṣemáṣe kan
bóyá lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ kan ní àárín ọjà bí tán ti ń tajà àwọn ẹgbẹ́ ń wá ní ẹni tí ó bá jọyàn ó gbọ́dọ̀ fìdí ìbọn búra wípé kinní kan yóò máa dáwó rẹ̀ ní gbogbo ìgbà yóò máa ṣe kinní kan ìyàwó rẹ̀ wá délé ó fi lọ wọ́n ló lè sọ fún un pé wọ́n yẹn fi di ìbọn búra Ọlọ́run la máa fi búra àbáwọn kan tiẹ̀ gbé kinní kan fún ìyàwó rẹ̀ pé kó máa lò ó lóru kó máa jókòó lórí odó yóò wá pọ̀fọ̀ yìí wọ́n lọ sọ fún un pé eléyìí wọn ọ̀tọ̀ kò sí nínú ẹ̀sìn Ànábì sallallahu alayhi wa sallam responsibility rẹ ni tíyàwó rẹ bá ń fèlì láwọn aspect yẹn failure tiẹ̀ náà ni Olúwa dẹ̀ béèrè kìí ṣe àwàdà lásán bí ìyàwó rẹ bá ti ń jẹ́jọ́ rẹ̀ ìwọ náà jẹ́jọ́ rẹ̀ mọ́ ẹjọ́ tiẹ̀ nítorí a ti fi ẹrù ìyàwó rẹ̀ bí a ṣe fi jíjẹ múmu rẹ̀ lé ọ lọ́wọ́ la fi ẹ̀sìn rẹ̀ náà lé ọ lọ́wọ́ àfi kó o ṣe ń tọ́ lágbára ń bẹ̀. Imam Al-Ghazzali ní wa yuzila an qalbiha kulla bid'atin in sami'ataha gbogbo àdádá lẹ́sìn tó bí ilé rọ̀ mọ́ ìyàwó rẹ̀ létí tí wọ́n sọ fún kí a mú ti ẹ̀gbọ́ lecture kan oníṣáwò wọn rán ní àfáà kan ní ká máa ṣe kinní kan ní pé a tún máa ṣe kinní kan a tún máa wí kinní kan láwọn nǹkan tí wọ́n gangan béèrè pé ṣé kinní wà nínú ẹ̀sìn Ànábì wọ́n ní òsì ń bẹ̀ wọ́n lá Ànábì kọ́ ló fi lọ́lẹ̀ Al-Qur'ani ò fi lọ́lẹ̀ súnà Ànábì ò fi lọ́lẹ̀ àdádá lẹ́sìn nìyẹn ìyàwó rẹ̀ ò gbọ́dọ̀ mú wọlé o gbogbo tó bá ti jọmọ́ ní tàn Ànábì sallallahu alaihi wasallam ò ní àfọwọ́sí lérí rẹ̀ nínú ìgbàgbọ́ ni àbí nínú ìṣesí tẹ́nìkan bá fẹ́ pè lẹ́sìn tíyàwó rẹ̀ náà bá ń ìmọ̀ ìyàfà kan lásàlátù àwọn ìmámù mọ́sìkì àwọn kan ló ní káwọn máa wí kíní yìí káwọn máa ṣe kíní yìí bá a wádìí ìjó nípìlẹ̀ nínú ẹ̀sìn tí ó bá ti nípìlẹ̀ responsibility rẹ̀ ni kó jájú mọ́ ìyàwó rẹ̀ pé kò gbọdọ̀ náà o. wa yukhawifuha Allaha in tasahalat fi amri din o ní láti máa dẹ́rù ọlọ́mùbá ìyàwó rẹ̀ nígbà tó bá fẹ́ máa fi ọ̀rọ̀ ẹ̀sìn falẹ̀ tó fẹ́ máa mú ọ̀rọ̀ ẹ̀sìn ní ìyọ̀bọ́kẹ́ nínú responsibility wọ́tọ̀ ọjọ́ kan lọ́wà kìí ṣe jíjẹ múmu àti fàájì nìkan ní jẹ́ ìyẹn fi jẹ́ baálé ilé. àwọn àlàyé wọ̀nyí ni Imam Al-Ghazzali ló fi ṣe wá ní àǹfààní nípasẹ̀ ẹ̀kọ́ keje tó ní ọkùnrin gbọdọ̀ dì mọ́wọ́. ó ní fa in kana ar-rajulu qa'iman bi ta'limiha lókè ìgbà tó bá ti ń rí ìyàwó rẹ̀ kọ́ láwọn ẹ̀kọ́ wọ̀nyí falaysa laha al-khuruju li su'ali al-ulama kò tọ́ fún obìnrin kó tó wá ní òun dágbére ń bó lọ́dà ń lọ àṣàlátù kan ni ń lọ ibì kan tó ti máa kọ́ alẹ́ kí náà tún kọ́ yín lẹ́yìn yìí tọkọ rẹ̀ ti ń rí ọkọ léyìí ìwọ ìyàwó àfa èyí ló tún wá káàkiri ọkọ rẹ̀ ti kọ́ ní gbogbo ẹ̀kọ́ tó yẹ kọ́kọ́ ó ṣe gbogbo ojúṣe tó yẹ kó ṣe àwa ni ó tún lọ gbọ́ òun lọ wáàsí kan wáàsí ta ni èyí tà ń ṣe léyìí ò tó sòtọ̀ ń lọ tààjùdí kan èyí tà ń ṣe léyìí ò tó so nígbà tó ti ṣojúṣe tó yẹ kó ṣe wọ́n ní wà ń qasara أو انقصر علم الرجل ولكن ناب عنها في السؤال وأخبرها بجواب المفتي tó bá jẹ́ sí pé علم الرجل ìmọ̀ tí wọ́n tó jẹ́ bá lélẹ̀ tó mọ̀ nípa ẹ̀sìn tó nǹkan dúdú táwọn wí látàárọ̀ yóò yíwọ náà sí ìwọ gan irun rí ọlọ́kọ̀ lójútù ọmọ bá ti ń ṣàlù aládùúgbò bóyá ìyàwó rẹ̀ túmọ̀ jù ọ lọ. لكن ناب عنها في السؤال وأخبرها بجواب المفتي máa báyàwó rẹ̀ béèrè lọ́wọ́ àwọn tó mọ̀ àfà ẹ dákun tóbìnrin tó bá ẹsẹ̀ bímọ tó bá bímọ tẹ́jẹ̀ dẹ̀ ti dá lára ẹ̀ ṣe dandan ni kó dúró di 40 days tán mọ́ láwọn dúró de kan tó máa wẹ̀ kan tó máa kírun báyàwó rẹ̀ béèrè kọ́ mọ́ ra ìrun 40 days láre tóbìnrin mi bá ti bímọ tán ìjọ́ kìíní kejì ẹ̀jẹ̀ ti dá lára ẹ̀ nǹkan kan wá mọ́ yọba tó takú ti pé wọ́n ní 40 days òun ò nídìí àti kírun 40 days yóò ra ìrun Ọlọ́run ọba láre fún 40 days ìrúnṣẹ́ gbé bíyàn bá rẹ̀ yọ kan láre àrínà àwọn afá ìsìlámù tán ló ti di kèfèrí àwọn tán ní òdí kèfèrí gan ní oní láti dá padà máwọn lérò bóyá Ọlọ́run lè gbà mọ́ orí nǹkan ìyàwó rẹ̀ wà ara láre fún 40 days lérí àìmọ̀ kan báyàwó rẹ̀ béèrè tó bá yẹ sí púpọ̀ náà jẹ́ ni tí ọmọ ní tí àwọn afá bá sọ mọ́ fi tó ìyàwó rẹ̀ létí tó bá ti rí bẹ́ẹ̀ dandan kọ́ ni kí ìyàwó rẹ̀ tún jáde kó òun wá ìmọ̀ kan káàkiri mọ́ àmọ́ kọ́ mọ̀ ìwọ náà mọ̀ ìyàwó rẹ̀ òtú wá jẹ́ ìyàwó rẹ̀ ó béèrè ó sì bá béèrè ó bá béèrè òtú jẹ́ ọmọ lọ́bi tí ó ti máa mọ ìmọ̀ ẹ̀sìn ó lóun fẹ́ lọ kẹ́kọ̀ọ́ òjì ọ lọ ó lóun fẹ́ lọ gbé wàásí òjì ọ lọ tó bá ti dì bẹ́ẹ̀ alẹ́ ìhà dandan ni fún ìyàwó rẹ̀ kó jáde kódà láì gba yọ̀ǹda rẹ̀ tọrọrọ ẹ̀sìn rẹ̀ ní tí ó fi jábọ̀ Ọlọ́run yọ̀ǹda rẹ̀ ò ní mí nìmọ̀ ibi tí yọ̀ǹda rẹ̀ ti nítumọ̀ òun ní pé kápé kì í bá ṣe tún jọ́ràn yàn nú ẹ̀sìn rẹ̀ lọ́fẹ́ lọ́mọ
àbí ìwọ gangan fúnra rẹ̀ mọ̀ ọ́ dẹ̀ ń kọ́ kò nídìí àti mọ́ lóhun tún wá àfáà káàkiri mọ́ àmọ́ nígbà tí o ò bá mọ̀ o sì rẹ́dí àti bá béèrè ó di dandan fún rẹ̀ kí alátiṣe rẹ̀ ó máa ti ṣe ara rẹ̀ lérí ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ lókùn ìgbà tó bá ti mọ àwọn nǹkan tó sọ̀rọ̀ èèyàn fún nínú ẹ̀sìn pàlẹ́ sàláhà ń takhruja ila majlisi dhikri Imam Al-Ghazzali ní à ń lọ lọ́jọ́ òde àsálátù wá tún máa lọ kó jọ bí a fẹ́ lọ gbọ́ wá sí kan ohun tó ṣe dandan nínú ẹ̀sìn ṣó ti mọ̀ gẹ́gẹ́ bí obìnrin lé ọkọ rẹ̀ mọ̀ ń kọ́ ẹ àbí kò mọ̀ ń bọ́ béèrè lọ́wọ́ àwọn tó mọ̀ ò ní reason kankan láti mọ̀ dájú yìí kí mo tún lọ ibì kan a fẹ́ lọ gbọ́ wá sí kan a fẹ́ lọ gbọ́ lecture kan mọ́ tọkọ rẹ̀ ó bá yọ̀ǹda fún ọ kò jẹ̀bi àfi tó bá fẹ́ yọ̀ǹda lókù ẹlẹ́ẹ̀kẹjọ nínú àwọn ẹ̀kọ́ tí Imam Al-Ghazzali wá kọ́ wa tí ó ní ọkùnrin tún gbọdọ̀ dì mọ́wọ́ láti fi bá ìyàwó rẹ̀ lò pọ̀ òní ń kana lahu niswatun tíyàwó tó ní tó bá ti kọjá ẹyọ kan tó ti ń jẹ́ méjì mẹ́ta mẹ́rin gẹ́gẹ́ bí ẹ̀tọ́ àtàǹfààní tá a fún ọkùnrin mùsùlùmí a fún láǹfààní tó bá fẹ́ fẹ́ ìyàwó méjì tó bá fẹ́ fẹ́ mẹ́ta tó bá fẹ́ fẹ́ mẹ́rin Olúwa ló sọ bẹ́ẹ̀ nínú al-Qur'an ó dá mi lójú pé ká pé kìí ṣe al-Qur'an ni ọ̀rọ̀ yẹn ti wá tó bá wá nú àdísì ni táàrí al-Qur'an ni ó sọ níbi táwọn yẹn ń dógún tá àdísì dé yìí nínú àwọn àdísì tí wọ́n ti jà lógún ni ọ̀rọ̀ afẹ́kejì fẹ́kẹta yọ wà nígbà àdísì yẹn wò dáadáa kò bá mú kò ṣe kankan ànábì kọ́ ni ó sọ ànábì tẹ́mi mọ̀ kìí sọ̀rọ̀ báwọn wọn ó ti wí bẹ́ẹ̀ látara àkórìíra tí kálukú ní fún ti ń jẹ́ ní tá à ń pè ní polygamy ká níyàwó méjì ká ní mẹ́ta ká ní mẹ́rin kẹ́sì máa wò lódò báyé bá ṣe lóhun dájú tó bàbá lọ bàbá bọ̀ á padà síbi tọ́lọ́mbà ti sọ náà ni ẹ máa padà wá rí i pé àwọn tí ò níyàwó méjì mẹ́ta wọ́n ní girlfriend méjì wọ́n ní mẹ́ta wọ́n ní mẹ́rin débi tóbìnrin míì gan padà ń sọ pé kódà kò sì wá fẹ́ sílé káwọn ó pé méjì mẹ́ta ó sì tẹ́wọn lọ́rùn jù tó ń bá káàkiri yìí lọ a lè bá àdámọ́ Ọlọ́run a lè bá jà àwọn èèyàn ti gbógun ti polygamy ó ti parẹ́ láwọn ìlú mi láwọn agbègbè kan lágbàáyé ẹ̀ ní gbúrò polygamy bọ̀rọ̀ pé ẹnìkan níyàwó méjì mẹ́ta wọ́n mọ̀ wò bí gbà pé òun náà ti wà nínú àwọn jẹmọ́ LGBT ni àwọn jẹmọ́ tẹ́mọ́ àwọn ọkùnrin tí ń fẹ́ ọkùnrin ẹgbẹ́ rẹ̀ obìnrin tí ń fẹ́ obìnrin ẹgbẹ́ rẹ̀ ṣàwọn kí minority ni wọ́n láwùjọ àgbáyé tí wọ́n categorize wọn sí LGBT pé wọ́n ń jà fáwọn ẹ̀tọ́ wọn pé wọ́n yàn wọ́n jẹ àwọn tẹ́ níyàwó méjì mẹ́ta padà wọnú sáfù àwọn LGBT láìpẹ́ yìí ibi tí ìkórìíra ti wà fún tó fi mọ́ gbogbo ilẹ̀ Islam ẹ̀rọ Saudi ni kíní kan gbogbo ilẹ̀ Lárúbáwá tí ẹ̀sìn ti wá bá wa tálkùránì ti wá bá wa kẹ tó lè gbúrò pé nìkan níyàwó méjì mẹ́ta ẹ ṣe yálà ya wàhálà níbi tí àṣà yẹn ti ń parẹ́ dé Áfíríkà náà lókù tó sì gbajúmọ̀ láìpẹ́ ọ̀làjú yẹn ò kí ń tètè dọ́dọ̀ tiwa ọ̀làjú tó bá ti old tọ́làjú téèjì rẹ bá ti ń di bíi 50-year-old ní tó dọ́dọ̀ àwa láfíríkà tá a tún máa pọn láìpẹ́ ọ̀làjú tuntun tó ṣẹ̀ dé ni sọkọ́lọ́ wọn ṣàánú wa polygamy káfẹ́yàwó méjì káfẹ́ mẹ́ta káfẹ́ mẹ́rin Al-Qur'an ló establish yẹn pé ẹ̀tọ́ ni fọkùnrin tágbára rẹ̀ bá ká kì í ṣe dúdú ọkùnrin ló sọ pé kó dán o ẹni agbára rẹ̀ bá ká ọlọ́run ní fankihu ma taba lakum minan nisa ẹ̀fẹ́ ń tọ́ba wọn inú obìnrin ó ní màfìnà ẹ̀fẹ́ wọn méjì ẹni àwọn ní méjì ẹ̀mú méjì lọ wàásù láàtà ẹ̀yìn mẹ́ta ẹ̀mú mẹ́ta lọ wàrùbá ẹ̀yìn mẹ́rin ẹ̀mú mẹ́rin lọ. wàyín khiftum alla ta'dilu tó bá nípa yà pé o lè mọ́ lè ṣe déédéé torí déédéé yẹn ṣe dandan ọlọ́run ní ìbí ọ níṣẹ́ kọ́ wá ní ọlọ́run náà ló ní kó wọn jọ láì rí déédéé ṣe ó jìyà rí déédéé ṣe o in khiftum tẹ́rù bàbá ẹ̀ alla ta'dilu kí ṣe níṣẹ́ lọ́n lára àwọn ọmọbìnrin wọ̀nyí fawahidatan wàá fẹ́ yọ̀ kan gbà wọn ó bẹ̀rẹ̀ láti rí méjì kò bẹ̀rẹ̀ láti rí ẹlẹ́yọ̀ kan gan yẹni pé normal circumstance ọkùnrin ni kó fẹ́ méjì mẹ́ta mẹ́rin tó bá wá ní iṣu ìníṣìfò tó ẹni tó ní iṣu nù fawahidatan wá sọ̀kalẹ̀ sí rí ẹyọ kan ẹni pé ẹyọ kan kì í ṣe normal fọkùnrin kọ́ ọlọ́run ọ̀fẹ́ ẹyọ kan bẹ̀rẹ̀ eré scenario méjì mẹ́ta mẹ́rin àti tó bá wá ní iṣu ń pé ṣé o lè ṣe déédéé dẹ̀ ń ṣẹ̀ṣẹ̀ wá dúró lérí ẹyọ kan mélòó ni ó wà ní iṣu nù wa ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ ibi tí méjì mẹ́ta wà ẹ̀ mọ̀ ṣàfẹ́kù déédéé ní nǹkan tó dẹ̀ lágbára wájú ọlọ́run ẹ̀ ṣàfẹ́kù déédéé mbẹ́ Ànábì sallallahu alaihi wasallam gbogbo ẹni tó bá níyàwó méjì tí ó wá ṣe déédéé tí Imam Al-Ghazzali ń bí náà nù tó bá yẹ pé méjì ni ó ní mẹ́ta ló ní déédéé dọwọ́ rẹ̀
tí ò ṣe déédé láàrin wọn Ọlọ́run ó gbé dìde níjọ́ al-qiyama jaa yawma al-qiyamati wa ahadu shuqqayhi ma'ilun ìkànnú èjìká rẹ̀ méjèèjì yóò wọ́ ní báyìí torí wọn náà wọ́ èjìká níjọ́ tó ń bẹ láyé èjìká tí yẹn fi gbé responsibility tán fi shoulder rẹ̀ ó gbé kan tìyàwó kan ó gbé tìyàwó kejì ìyàwó kan lọ tẹ̀lé lọ ọ̀pá kan tì ọ abandon kan n tó ṣe yẹn yóò dìbà lẹ́jọ́ burúkú fún ọ tó bá dijọ́ al-qiyama ìgbédìde tún ó gbé ọ dìde ìgbédìde tí ò ní dùn rí ni kó tó adìpọ̀ tó máa jẹ́jọ́ ṣe rí nǹkan so kì í sọ̀rọ̀ àwàdà kákó ìyàwó jọ ẹni agbára rẹ̀ ò bá ká Ọlọ́run ní fawahida ẹyọ kan ni mo ìran níṣẹ́ méjì ẹyọ kan ǹjẹ́ nínú Islam ká tiẹ̀ fẹ́ yàwó kó jẹ́ méjì kó jẹ́ mẹ́ta kó jẹ́ mẹ́rin ǹjẹ́ súnnà ni mo fẹ́ ṣe súnnà ṣé súnnà ni tòótọ́ nítorí pé súnnà ni ìlànà ànábì jẹ́ pé tá a bá tẹ̀lé àgbàládá ẹni bá tẹ̀lé yọ gbàládá ṣé súnnà ni ká fẹ́ yàwó méjì ṣe ká fẹ́ mẹ́ta kì í ṣe súnnà kò sínú súnnà just like ká jẹun oúnjẹ jíjẹ ò lè pè ń súnnà ẹni ebi bá ń pa tó bá jẹun ó jẹ fẹ́rí ara rẹ̀ mubahu ni bọ́ọ̀ jẹun ó jẹun fẹ́rí ara rẹ̀ àwọn kan yẹ pé wà nú tó àkó ní ládánú kò lẹ́ṣẹ̀ nú bọ́ bá ṣe tọ́ bá ṣe kò sí ládá kò sẹ́ṣẹ̀ òun ni marriage àbí marriage tí a bá fẹ́ ṣe lẹ́lẹ́kejì ẹlẹ́kẹtẹ ẹlẹ́kẹrin a ti sọ̀dájọ́ marriage fúnra wa sẹ́yìn àmọ́ tó o bá wá àdì àníyàn àníyàn lè yí ìdájọ́ rẹ̀ padà àbí situation kó yí ìdájọ́ rẹ̀ padà fún ọ bẹ́ẹ̀ náà ni marriage alákọ̀ọ́kọ́ náà ẹlẹ́ẹ̀kejì náà bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta náà bẹ́ẹ̀ àtẹlẹ́ẹ̀kẹrin òun ni wípé nígbà míì second marriage lè jẹ́ dandan fọkùnrin nínú Islam tó ẹ sí pé àìṣe kó tún dẹ̀ṣẹ̀ mọ́ lọ́rùn kó dẹ̀ṣẹ̀ mọ́ lọ́wọ́ situation wo situation rẹ̀ ìbéèrè tí ó tábèèrè nù èyí tí ó sọ̀dájọ́ second marriage nínú kéèsì tí àti life tiẹ̀ kí n situation rẹ̀ lápèjúwe ọkùnrin jẹ́ ọkùnrin kan tí ṣáháwà adùn obìnrin pọ̀ lára ẹ̀ gan ìyàwó tó fẹ́ jẹ́ nìkan tí ò rí ti sẹ́ẹ̀sì rárá kò rí ti sẹ́ẹ̀sì agbára káká ni ìfimọ̀ wá sí lọ́kàn pé kó wọn láṣepọ̀ gbígbà pọkọ rẹ̀ ń jẹun pa ní ọkọ náà ti rí kódà pé òun jẹ lágbájá yìí pa ní kì í ṣe ń kọ́ mọ̀ fi ṣe ká ọ ti wá ń yọ ara ń yọ̀ wọ́ lẹ́nu gẹ́gẹ́ bí ọkọ ọ̀gbádùn ara rẹ̀ mọ́ ń ṣe ọ́ bí kọ́ mọ́ ṣe lójoojúmọ́ olójoojúmọ́ tí ó ti sú arábìnrin yìí òun gán ti yọ̀ǹda fún tó wó tí di bàbá jẹ́ tó ń di ní mọ́dà lọ́ọ́ fẹ́ kejì lọ́ọ́ fẹ́ kẹta kò wọ́n mind lásìkò yẹn ọlágbára ara tó o bá tún lágbára owó kún tó sì wá jẹ́ sí pé àìfẹ́lẹ̀ kejì àìfẹ́lẹ̀ kẹta yẹn ó ti ń sọ ẹ́dẹni tí ń ṣe wọ́nranwọ̀nran obìnrin olóbìnrin ọmọ lọ ó ti gbàgbéra ọmọ wò wọ́n lọ ni eríṣiríṣi nǹkan lọ ń fọpọ lọ ya ìméjì rẹ̀ ìwọ yìí náà wọ́n ò rí lédi social media ní gbogbo ìgbà ló ṣàmọ̀ iye àwọn obìnrin lọ́pọ̀ jù ní friend list rẹ̀ yọ̀ọ́ friend list rẹ̀ 95% obìnrin ni ìgbà tó bá ti rí pé o ti ń do wọ́nranwọ̀nran o ti fẹ́ mọ̀ ṣe ń tọ́lọ́wọ̀n ọ̀fẹ́ tí wọ́n ń kọ́ ẹ̀ṣẹ̀ lẹ̀ fún ọ lélẹ́rí gbogbo ohun tí káfẹ́ kejì dẹ̀ require nínú agbára o ní ó ṣe dandan fún ọ tọrọ náà tó o lè fi preserve ara rẹ nù ọ̀nà tó o lè fi ṣúgbà ara rẹ nù àìfẹ́ kejì yẹn ń jẹ́ṣẹ̀ nígbà náà àìfẹ́ kejì yóò máa jẹ́ ẹ̀ṣẹ̀ nígbà tó o bá lágbára rẹ̀ tó o dẹ̀ ní situation tí ń béèrè fún táì dẹ̀ ṣe ń tì ọ́ dé di ẹ̀ṣẹ̀ àfi kó o ṣe nígbà náà ìfẹ́ kejì wá rèé ó lè má jẹ́ dandan kó jẹ́ haramu fẹ́ lómi tààtù sọ fún pé ó ní Ọlọ́run ló ní kó wọ́n fẹ́ kejì á hàn fún wọ haramu ni òun làpèjúwe ẹni tó jẹ́ sí pé kò ságbára gbogbo tí kìíní ẹ̀ béèrè fún kò ní bóyá gbára owó àtagbára déédé tọ́lọ̀ ní infiftum alátàdìlú tọ́ ọ̀bá ti ní lè ṣe déédé fẹ́yọ̀ kan agbára déédé ò sí agbára ìnáwó ò sí agbára ara náà torí ọ̀tọ̀ ní bọ́nu ọ̀tọ̀ ní bọ́dì bó ti ń bọ́ ẹnu tó ń fìdí ẹnu ó fìdí abẹ́ náà ìwọ tó yẹ sí pé ìyàwó tó fẹ́ sílé ò rí satisfy òun ṣẹ́jú kan ni ó sùn lọ ni ó mú tó mú náà lọ pátápátá ìwọ lọ wá fẹ́ kó ìyàwó mẹ́ta jọ bó ló ti fẹ́ sí
so kò ságbára rẹ̀ ọkàn kó wọn sínú ìdààmú ó kó wọn sínú wàhálà àìságbára lásìkò yẹn kó wá torí bọ̀ pé kíní kò ṣe méjì nífẹ̀yàwó kejì kíní kò ṣe méjì nífẹ̀yàwó kẹta ó wá fẹ́ kó wọn jọ ń tipátipá bẹ́ẹ̀ àá sọ pé n tó ń ṣe yẹn ó súnmọ́ kó jẹ́ haram kó tún gbẹ̀ṣẹ̀ bọ̀ níbẹ̀ so ká sọ pé mọ́síná káfẹ́yàwó méjì súnà nínà kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ ó dìpẹ́ndì lérí situation wọ́n tó fẹ́ fẹ́ ó lè jẹ́ iṣẹ́ ládá nínú kéèsì tiẹ̀ kó jẹ́ṣẹ́ ẹ̀ṣẹ̀ fún ẹlòmíì tá bá ń sọ̀rọ̀ nípa àwọn ẹ̀kọ́ àtàwọn òye táwọn òǹlàkàyà ẹ̀sìn tẹ́ máa fi yé wa lérí àfẹ́ kejì kí làwọn kan tó yẹ kó fi sínú calculation rẹ kó tó torí bọ̀ wọ́n ń ṣe èmi náà fẹ́ ṣe mọ́ fi ṣayé rẹ mọ́ béèrè lọ́wọ́ gbogbo nǹkan kó tó dáwọ́lé pé ṣópè rẹ ayé ń ṣerú ẹ̀ ṣópè wọ̀ torí tára ayé bá ń ṣe tí ọba yí wọn lọ tí wọ́n bá tọrùn bọ́ ó lè yí ọ lẹ́sẹ̀ ó lè dà ọ́ ládùúná ó lè dá láìfò ẹ̀rú pátápátá àìmọye ilé àìmọye fámìlì níjọ́ tẹ́jọ́ ń bẹ lẹ́yọ̀ kan me and my husband ayé eré ni wọ́n ń lò wọ́n dọ́ra wọn yé gbogbo nǹkan farabalẹ̀ bàbá ń gbádùn ọmọ ń gbádùn bàbá ìyàwó àtọkọ ń gbádùn ara wọn níjọ́ tí ìyá ọkọ ti dábàá pé kó wọn fẹ́ ìyàwó kejì náà ni ó ti dá láìfò ara ẹ̀rú táwọn obìnrin ó dẹ̀ mọ rí yẹn fi ṣe àkàwé fáwọn ọkùnrin ìfẹsẹ̀ ti rí lárájá ẹjẹ́ lọ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀ ń bí à ń kóyàwó jọ kí lẹ fẹ́ mú bẹ̀ ẹ wo lára bó ṣe bá yí ara ẹ̀ jẹ́ wọ́n mọ̀ fi tiẹ̀ ṣàkàwé burúkú tọ́ra ìfarabalẹ̀ àbí kó rò pé gbogbo nǹkan táwọn ọkùnrin ẹgbẹ́ rẹ bá ń ṣe náà ló yẹ kí wọ́n náà ṣe ṣópè ìwọ sọ́ràn wọ́n lọ́wọ́ ẹnìkan fẹ́ yọ̀kan lèmi náà fẹ́ ó lè mọ̀ jẹ́ sí pé ó pè ní kéèsì tiẹ̀ kálukú ló ní context life ẹ̀ tí ọjọ́ra wọn. wọ́n ní nínú ẹ̀kọ́ tó yẹ kó dì mọ́wọ́ tá a bá fẹ́ ìyàwó kejì tá a bá fẹ́ ìyàwó kẹta àbí kẹrin ẹ ló dìpẹ́ndì lérí ta ni wọ ọkùnrin tó fẹ́ fẹ́ ìyàwó kejì ta sì ní ìyáálé tó fẹ́ lákọ̀ọ́kọ́ ta wá lẹni tó fẹ́ fẹ́ sì kejì. tí ọkùnrin tó bá fit gẹ́gẹ́ bí baálé ilé tí ìyàwó kìíní tó fẹ́ náà tọ́lọ̀ ní ó wà lọ́kì obìnrin gidi lórí fẹ́ tó bá fẹ́ fẹ́ ìyàwó kejì tó bá lọ sì fẹ́ yóò da gbogbo ìrìn àjò láìfò rẹ̀ rú pàtàkì jùlọ tí wọ́n bá jẹ́ ọkùnrin kan tó ní nǹkan rí kan tí ń fayé rẹ̀ ṣe o ní nǹkan ńláńlá kan olókè ńláńlá kan tó fẹ́ gùn nínú òkè gíga láyé rẹ̀ o ti wá ń pọ́n díẹ̀díẹ̀ o ti ń lọ tó bá sì ìyàwó fẹ́ ló ń bí àwọn wẹ́lẹ̀ kejì wẹ́lẹ̀ kẹta pé mọ́sínà àwọn ẹgbẹ́ mi ti fẹ́ kejì mi náà fẹ́ tó wá sì fẹ́ yóò da gbogbo ìrìn àjò láìfò rẹ̀ ilé yín tó ti tò yẹn yóò fi ìkorò síbẹ̀ ọmọ wa appreciate ìyàwó alákọ̀ọ́kọ́ ńgbà náà ọ padà sọ́dọ̀ ìyáálé ńgbà náà lẹ́ẹ̀fì gbọ́gbẹ́ lómi ọ fẹ́ kejì àmọ́ ti padà kọ kejì ilé alákọ̀ọ́kọ́ náà ni wọ́n ti padà jọ manage lọ so ó gba èrò irú èèyàn wo ni wọ́ irú èèyàn wo ni ìyáálé tó fẹ́ irú èèyàn wo ni ìyàwó tó fẹ́ fẹ́ nígbà míì ìyáálé ni ò ní gbádùn tẹ́sí pé ìyàwó kékeré tẹ́ ẹ fẹ́ ńlẹ́ padà gbọ́ra yín yé ìyáálé ó padà fi lélẹ̀ fún yín ayé rèé ṣẹ̀ṣẹ̀ wá balance nígbà tó fẹ́ kejì nígbà míì sì ní ìyáálé máa gbádùn ìyàwó gan gbádùn wọ́n sùn wọ́n ìwọ baálé ilé ló máa wá ṣe wọ́nranwọ̀nran ọmọ dàárín wọn rú àwọn tó padà wá rẹ́ níbi iṣẹ́ rí kọ́kọ́ wa yìí ọ̀gbádùn ló fẹ́ sọ wá dọ̀tá ara wa ṣé ẹ̀mọ́ pé jẹ́jẹ́ ni mo jòkó ló wá rojọ́ yín fún mi tọ́hún náà ni ìmọ̀ wá rojọ́ tiẹ̀ náà fún mi àwọn ni wọ́n padà wá wọ́n tún lẹ̀ dí àkùkọ lérí rẹ̀ lọ́ba dọ̀tá àwọn méjèèjì nínú ilé torí wọ́n lọ ọ̀gbádùn àwọn méjèèjì wà òkè so ni wọ́n fi ní ó dìpẹ́ndì lédi kí irú personality wo ni wọ́n ọkọ gangan tó fẹ́ fẹ́ yàwó kejì tó fẹ́ fẹ́ yàwó kẹta kó tó di pé wà á torí bọ̀ kí mo fẹ́ ṣe táwọn ọ̀rẹ́ mi ń ṣe ǹjọ́ lè pé ìwọ ọkọ̀ọ̀kọ̀ wo personality ara rẹ náà in tó wò lára rẹ alákọ̀ọ́kọ́ ni rúṣùdù ṣó nílàákàyè tí wọ́n fi ń ṣe sọ ọgbọ́n débẹ̀ ọjọ́ orí kọ́ o nǹkan àmì náà ti wọ 40 mo ti wọ 45 mo ti ń lọ 50 ṣé kò yẹ kí n ti níyàwó kejì ní tí wọ́n fi ń ṣe kọ́ yẹn o ẹni tó wà ní age of 25 tó bá nílàákàyè bọ́n ṣe ń tolé bọ́n ṣe ń ṣayé jù ọ lọ ọ entitled sí ìyàwó kejì nígbà tí wọ́n ti pé 50 tó entitled sí toró ò lè dánú rò ó sì lè dá ẹdúdú yẹn kọ́ lọ́lọ́run fún làákàyè bá ti tolé tọkùnrin mi bá sọ̀rọ̀ báyẹn òkè ó sì fẹ́ balẹ̀ ara rẹ̀ jẹ́ ó fẹ́ da yé ara rẹ̀ rú ikọ́ wá yàrá ìyàwó kan kó sì mọ̀ lálẹ́ ìyàwó mi kọ́ mọ̀ àbí kọ́ mọ̀ pìtàn ìyàwó ìyálé fún ìyàwó kó tó dé kó tó wọnú ilé yìí tí mọ̀ dánwò ni àwọn àtàn ẹni tọ̀ wọ́n mọ̀ fi bú ìyálé rẹ̀ ṣe pé àwọn ọkùnrin kan ṣe bẹ́ẹ̀ àbí ọgọ̀ débi pé
ó wà pẹ̀lú ìyàwó kan ó kọ ìyàwó mi ń jáde lẹ́nu rẹ̀ ẹ̀sùn ìyàwó bá ti wà lọ́dọ̀ ìyálé ó kọ ìyàwó lọ́mọ ń dakọ̀ ó máa ń ṣe ó kọ pè síra wọn channel ń jápọ̀ lọ́dọ̀ rẹ̀ òun kó bànújẹ́ bá ìyàwó kan tó bá ti gbọ́n débẹ̀ tó ní rúṣùdù débẹ̀ ọmọ bí yẹn ṣe mediate náà bá tiẹ̀ wá ń jà àbí wọ́n fa wàhálà ó mọ bó ṣe lè ṣẹ́tú ọ̀rọ̀ ó mọ bó ṣe lè yanjú ilé rẹ̀ tí gbogbo ọdẹ balance àfi káwọn èèyàn máa bọ̀ parí ìjà kan máa bọ̀ dá sínú ilé rẹ̀ ní gbogbo ìgbà fit lọ́kùnrin tó lè ní ìyàwó kejì tá bá ń polówó ìyàwó kejì sún sẹ́yìn ìwọ kọ́ wọn bá wí a máa ń pè súnà ni kì í ṣe wọ ni ó sínú àwọn tó jẹ́ súnà fún so tí ń yé ìyẹn jálá àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì nínú tí wọ́n fẹ́ kí ọkùnrin tó fẹ́ ní ìyàwó kejì tó fẹ́ ní kẹta kẹrin kó ní lára òun ni àdáàlà déédéé tuluwa sọ pé àní fíftún Allah ta'dilu fawahida tó bá ti mọ̀ pé òní lè ṣe déédéé má jẹ́ ọjọ́ ẹyọ kan lọ mọ́ maintain ẹyọ kan déédéé yẹn ṣe dandan ó dẹ̀ ṣe pàtàkì nítorí àwọn àdìsí tá a kà fúnra wa lẹ́ẹ̀kan níwájú ọlọ́run ọba àlekèọlá ọ̀jẹ̀jọ́ rẹ̀ kó mọ́ láyé yìí náà tó bá fẹ́ gbáyé gbádùn déédéé ṣe kókó sorobìnrin tó bá ń fìyà jẹ tó bá ń fara ni tọ́lọ́n bá fún ní ìmánì yọmọ fẹ̀mí bọ́ lọ àwọn èèyàn mọ̀ pàrọwà fún ní pé tó bá jèrè ọkọ padà jèrè ọmọ yóò dẹ̀ mọ mírí ọmọ gbọ́ lọ bẹ́ẹ̀ tọ́lọ́n bá fi kí ọ ní o tó bá jẹ́ obìnrin tí ò lẹ́sìn tó nǹkan ńlọfẹ́ yọ jáde sí rí ọ̀rọ̀ rẹ̀ òun náà tẹ̀sẹ̀ líbọ̀rọ̀ rẹ̀ tí ọ̀gbọ́ lọ́ngbọ́ tí ò lẹ́sìn tó nǹkan àbí káwọn kan fún mọ̀ràn pé ìyàwó tí wọ́n fẹ́ lé ọ ẹsẹ̀ àwọn ọmọ rẹ̀ gùn ní ẹsẹ̀ rẹ̀ gùn wá èkìtì pupa wọ́n ti ń bá aṣọ́gun wa wọ́n náà ó dìde sọ́rọ̀ ara rẹ̀ ọkàn dákẹ́ síbẹ̀ òun ti bí ọ̀dẹ̀ wọ́n bá bẹ̀rẹ̀ sí ni máa lo nǹkan mọ́ ọ lára nínú ilé ìwọ fara gbé nǹkan lára ìyàwó ó tún fara gbé lára ìyálé ọ wà lọ́nà lálàkàlà ọ̀gbádùn ayé rẹ̀ bó ló ṣe gbádùn ayé rẹ̀ ó ti sọ́ra rẹ̀ di ibi tí wọ́n ti máa compete wọ́n ń compete lérí láìfù rẹ̀ sọ pé wọ́n sọ di dìdìrìn wọ́n tún máa compete lérí àwọn ọmọ tó yẹ kọjọ́jọ́ wájú rẹ̀ ìyàwó lè máa sàsọmọ ìyálé kí ìyálé náà máa sàsọmọ ìyàwó èyí títí mọ kí ó nínú ọmọ tẹ́lẹ̀ wọ́n bá ní ó ti bẹ̀rẹ̀ sí ní mọ́ mú gbó èyí títí mọ̀ wí yóò bá bẹ̀rẹ̀ sí ní mọ́ performance rẹ̀ ó máa change àwọn tó yẹ kọjọ́jọ́ wájú rẹ̀ tí o fẹ́ sinmi sí lára tó bá dàgbà tó bá dòdò àwọn tí ń fi wọ́n ṣe wọ́n ti sọ wọ́n di battlefield ogun tó ju ogun tí Russia àti Ukraine ń jà ni wọ́n dálẹ̀ nù ilé rẹ̀ ó padà sunkún rẹ̀ gbẹ̀yìn tó kábàámọ̀ pé kí ló yẹ tó fẹ́ yàwó méjì tó tágbára rẹ̀ ó bá gbé nípa làákàyè tágbára rẹ̀ ò gbé nípa déédéé mọ́dàn o ọ̀gá wa kan láàrin kí lédè tí consider ìyàwó kejì yóò ní ana min al-khaifin tàdá university náà lecturer ana min al-khaifin bàtọ́lọ̀ ní in khiftum bí ayé bàbá ní ana min al-khaifin náà ní tẹ́ kọ́kọ́ gbọ́ yín bẹ̀ ní pé mo wà nínú àwọn tí ń bẹ̀rù Ọlọ́run lẹ́ẹ̀ṣẹ̀ bí ń sọ ó ní ana min al-khaifin náà nínú àwọn tẹ́rù ń bà ní mo wà tọ́lọ̀ ní in khiftum tẹ́ ọ bá bẹ̀rù Allah ta'dilu pò ní lè ṣe déédéé ní ana min al-khaifin náà nínú àwọn tẹ́rù yẹn ń bà lèmi wà ẹ̀rù àti ṣe déédéé ó tó nítorí tíyẹn lérò tí wọn ká èmi ò ní fẹ́ yàwó kejì kí ló dé ẹ̀rù àti ṣe déédéé ń bà mí Ọlọ́run sì sọ ń bì kan pé wà láńtẹ́sítẹ̀ tí wọ́n ń tá dìlú bẹ́ẹ̀ náà ní sáyé wọ̀lá harroston kò sí bẹ́ẹ̀ ṣe lè gbìyànjú tó fẹ́ẹ́ ṣe déédéé láàrin obìnrin ẹ̀ lè rí ṣe sọ àwọn kan lóyún ní ágúmẹ́ǹtì pé ajá pọ́ lọ́run sọ pé ẹ má fẹ́ kejì ó ní ẹni tó bá lè ṣe déédéé ní kọ́fẹ́ ó sì sọ ń bì kan pé kò sí bẹ́ẹ̀ ṣe lè sáré àti ṣe déédéé tó ẹ̀ lè rí déédéé ṣe sòyìn tí ń sọ fún wa ń bẹ̀ òun ni pé déédéé ní pàtó déédéé Ọlọ́run nìkan ló lè ṣe déédéé ti gbìyànjú nìkan lọ́mọ ènìyàn lè ṣe ìgbìyànjú ni pé nípa jíjẹ nípa mímu wọ́n ṣàbòsí fún yálé wọ́n ṣàbòsí fún yàwó nípa jíjẹ nípa mímu àti nípa sísùn ìlò sí inú ilé wọn ó pín oorun fún wọn ó ní láti pín òun náà láwọn ìdájọ́ rẹ̀ nínú Islam bó láti pín oorun fáwọn ìyàwó tó bá ti jẹ́ 2 3 bó láti pín lílò sí ọ̀dọ̀ wọn tó bá ti comply pẹ̀lú gbogbo àwọn òfin yẹn ní pé yàrá ìyàwó báyìí ló yẹ kó wà ń jọ báyìí yàrá ìyàwó báyìí ló yẹ kó wà ń jọ báyìí àtàwọn májẹ̀mú mi tó bá ti mú gbogbo ẹ̀ṣẹ̀ so wá rí lẹ́yìn tẹ́ ti tilẹ̀kùn látẹ̀yìn yẹ̀kùn yàrá ìyàwó tó wà performance rẹ nínú ibẹ̀ yẹn ìyẹn kù sọ́wọ́ Ọlọ́run déédéé níbẹ̀ yẹn ìtagbára rẹ̀ ọ̀ka ni ìyẹn lè ṣe déédéé ìfẹ́
dédé ìfẹ́ èèyàn lè ṣe kí á dédé ìfẹ́ tí mo ní sí Rọ̀fíà kò gbọdọ̀ ju tí mo ní sí Ràṣídà lọ, kò sí tí ń jẹ́ bẹ́ẹ̀. Ọlọ́run ló ní ọkàn, Ọlọ́run sì ní fìfẹ́ sínú ọkàn. So lè nífẹ̀ẹ́ àwọn méjèèjì o, àmọ́ dédé ìfẹ́ wo lónìí agbára rẹ̀ ọ̀ka. Wọ́n lá Nábì sallallahu alaihi wasallam ó bá pín nǹkan fáwọn ìyàwó rẹ̀ tán yóò wá sọ Ọlọ́run hadha juhdi fima astati' fima amlik, ìgbìyànjú mi rí Ọlọ́run lérí àwọn nǹkan tágbára mi ká. Wala taqata li fima tamliku wala amlik, agbára mi ò ká àwọn nǹkan tó ẹ́sìpì wọ nìkan lọ lágbára rẹ̀, agbára mi ò ká. Inú ẹ̀ nìfẹ́ wà, inú ẹ̀ náà ni sexual performance wà. Bó ṣe perform yàrá ìyàwó kan yóò yàtọ̀ sí bó ṣe perform yàrá ìyàwó kejì. Kí sì ní máa farú ẹ̀ oríṣiríṣi nǹkan ni tó natural tí ò ní ìdíkọ́ jẹ́ sí pé bóyá nǹkan kan míì ni ó lọ́wọ́ nú. Ìyàwó kan mo ń sùn ju ìyàwó kan lọ, ìyàwó kan mèrè ṣe ju ìyàwó kan lọ. Bí obìnrin bá dẹ̀ ṣe mèrè bọ́kọ ṣe sí ni ó trigger performance ọkùnrin náà. Ọkùnrin yìí ṣe machine tẹ́ẹ̀kan switch ẹ̀ on ọ̀nà tó bá yẹ wàá pa. Bẹ́ẹ̀ bá ṣe bóbìnrin bá ṣe bá a ṣeré sí náà lára ọkùnrin náà ṣe react sí. A máa ṣẹlẹ̀ sóbìnrin náà bẹ́ẹ̀ jẹ́ pé bọ́kùnrin bá ṣe mèrè ṣe sí lóbìnrin náà ṣe tají sí láti dákìní ẹ̀ padà. So tóbìnrin kan bá mèrè ṣe dáadáa tọkọ bá ti wà pẹ̀lú rẹ̀, òun náà rí pé òun perform yàtọ̀. Kí ló fa performance yẹn, òun náà ní mọ tó trigger rẹ̀ yóò ṣáàrí pé performance yìí yàtọ̀. Bóyá obìnrin yẹn tún láwọn ohun kan tí máa fún un, tóhun yẹn sì ní tí máa tún ṣiṣẹ́ bákan lérí àwọn ọkùnrin láti jẹ́ kí wọ́n fapò tán bá ń ṣiṣẹ́ lọ. Obìnrin kan bẹ òun ọmọ yẹn ṣe ń tiẹ̀ bóyá bọ̀rọ̀ gidi ni, òun kàn gbé pé mọ́ wá ṣe gbogbo ẹ̀, tó bá ṣe tó bá tirẹ̀ òun náà dára lẹ̀. Bẹ́ẹ̀ tó obìnrin kan òun gangan fún rẹ̀ mọ bá ṣe ń ṣeré, kódà tó bá ti rí ọkọ yóò ní ẹ̀kan sùn lásìn mi ó mọ̀ ṣe gbogbo ẹ̀ lọ. Ṣẹ̀mọ̀ kí performance ọkùnrin lọ́dọ̀ àwọn obìnrin méjèèjì yóò yàtọ̀ síra wọn. Ìyẹn náà ọkọ̀ jáǹtí ẹnìkan lè lóun fẹ́ ṣe déédéé ń bẹ̀. Àwọn afọ́ mímọ̀ kan ní tágbára rẹ bá káàtì ṣe déédéé yún náà gbìyànjú àti ṣe déédéé. Mọ́ lọ yẹ ráǹdì tó lọ ní yàrá kan, mọ́ lọ níbí. Àmọ́ tòun ti ń tà ń sọ yìí, ó lè control minute, ó lè control iye time tó lò. Ni wọ́n fi ní ìyẹn ní túmọ̀ ọ̀rọ̀ Ọlọ́run pé tó sọ pé wà láńtẹ́sítẹ̀ tí wọ́n ń tán dìlú bẹ́ẹ̀ náà nìsà lè rí déédéé ṣe láàrin àwọn obìnrin. Walaw harastum, kódà bẹ́ẹ̀ bá ń gbìyànjú àti ṣe ń tà ń fẹ́ náà ní pé wala tamilu kullal mayli. Ọlọ́run ní ẹ ṣáà mọ́ fì ní fìkúfì tí gbogbo èèyàn gbọ́ àmọ́ pé ìyàwó ló fẹ́ràn jù, ọ̀dọ̀ ìyàwó ló fi sí jù. Ṣé lágbájá lẹ́ ń béèrè, ọ̀dọ̀ yàrá ìyàwó ni kẹ́ wá sí, débi tó wà pa ìyá létí. Fatadharuha kalmu'allaqa, wà á fi ilẹ̀ pàtì ẹ̀ ní gbogbo èèyàn àmọ́ ìpé kò rí tọ́jú mọ́ láti jọ́ tán ti fẹ́ yàwó lé. Ìyẹn ló gbọ́dọ̀ ṣe. Ṣe gbogbo nǹkan ní déédéé gbìyànjú agbára rẹ̀ lérí à ń fẹ́ yàwó méjì. Nínú májẹ̀mú tó gbọ́dọ̀ wà lára ọkùnrin tó fẹ́ fẹ́ yàwó méjì àbí ẹ̀kọ́ tí ó jẹ́ orí ṣe, òun ni pé kó ní tán pè lágbára bá a. Ṣé bá àyẹn náà l'Ànábì sọ pé man istata'a minkumul ba'ata falyatazawwaj. Ẹ̀yin ọ̀dọ́ tẹ́ ń bẹ nílẹ̀ yìí, wọ́n ní naam, Ànábì ní ẹ máa fẹ́ yàwó ẹni bá ti lágbára nù. Agbára kí ni? Agbára bá a. Kí ni ìtumọ̀ bá a? Àti lè bọ́ ẹnu àtàti lè bọ́ abẹ́. Ẹni bá lágbára ẹ̀, ìyẹn ní pé ní tí ó bá lágbára rẹ̀ á béèrè nìkáhù lọ́dọ̀ ẹ̀. So tó bá jẹ́ sí pé first marriage níta Ànábì sọ ń pẹ́ ní second marriage náà ó applicable. Ẹni bá lágbára àti bọ́ ẹnu, ẹni bá sì ní agbára àti kọ́ wá fẹ́ obìnrin méjì papọ̀ sí inú yàrá kan náà, nǹkan burúkú ni, kìí ṣe nǹkan rí. Kódà èyí tó pọ̀ jù nínú àwọn àfáà Islam wọ́n ṣe é ní dandan lérí ọkùnrin tó bá fẹ́ níyàwó kejì kò gbọdọ̀ jẹ́lì kan náà ni wọ́n máa gbé. Ilé yẹn wá ní definition tó yàtọ̀ síra wọn. Ṣé n tẹ́mìn by ilé ní pé apartment ọ̀tọ̀ọ̀tọ̀ àbí yàrá ọ̀tọ̀ọ̀tọ̀ àbí odindi building ọ̀tọ̀ọ̀tọ̀. Àmọ́ tí wọ́n sọ ní kó sàmọ́ jẹ́lì kan náà, ṣá separate wọn. Ẹni kó máa kó wọn sínú yàrá kan náà. Àwọn tán ṣe bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ Haúsá dáadáa àtìyálé àtìyàwó inú yàrá kan náà wọ́n ń sùn àti rúrú ẹ̀. Nǹkan burúkú ni, Islam gan ò faramọ́. Wọ́n sì ní ìyẹn ń bẹ nínú túmọ̀ ọ̀rọ̀ Ọlọ́run ọba tó sọ pé wala askinuhunna min haythu sakantum min wujdikum nínú suratu Talaq. Tọ́lọ̀ ní askinuhunna ẹ fáwọn obìnrin yín gbé min haythu sakantum min wujdikum níbi tẹ́yìn náà ń gbé nínú ilé yín.
wala tudarruhunna litudayyiqu alayhin, ẹ má fara ni wọ́n nínú ilé, ẹ fún ní àyè tiẹ̀ láti gbé. Nínú fara ni ìyálé ni kó gbéyàwó aka mọ́nú ilé lọ fẹ́ síbì kan, àbí kó yọ apartment kan fún, yọ unit kan fún lọ́tọ̀. Kódà Nabi sallallahu alaihi wasallam ó yọ unit fáwọn ìyàwó tiẹ̀ náà ni. Ìyàwó Aisha ó ní rúùmù àti pálọ̀ tiẹ̀, ó ní bá ṣe ṣe lọ́tọ̀, àbáwọlé rẹ̀ kìí ṣe pé wọ́n á jẹ́ yàrá kọjú sí mi kọjú sí ọ pẹ̀lú ìyàwó mi. So ìyàwó Sauda òun náà ní section tiẹ̀, bọ́n ṣe dé Mádínà gbàrà, àwọn ilé unit ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n kọ́ fáwọn méjèèjì. Wọ́n fẹ́ gbé tira wọn níbẹ̀, onílẹ̀kùn àti àbáwọlé àti self apartment ọ̀tọ̀ọ̀tọ̀ ni, bó ṣe yẹ kó rí nìyẹn. Àmọ́ kí wá jẹ́ sí pé ìtòsí ara yín náà ní ẹ máa tún gbóhùn ara yín nígbà tó bá ń bá ìyàwó kan ṣeré lọ́wọ́, ìyáálé ọmọ ẹgbẹ́ gbogbo ń tẹ̀ ń ṣe. Ẹ bá ń bá ìyáálé ṣeré lọ́wọ́, ìyàwó náà ọmọ ẹgbẹ́ gbogbo ń tẹ̀ ń ṣe. Wọ́n par excellence ni. Islam náà faramọ́ tó ń ṣe, kìí ṣe pé ọdún orí àbílà káì nìkan ni faramọ́, ẹ̀sìn náà faramọ́. Sòtọ́ bá kóòtù Islam kó ní o fẹ́ yàwó kejì kẹta, mọ́ kóòtù gbogbo tó ní o ṣe tó relate máwọn ẹ̀tọ́ obìnrin náà. Ẹni bá lágbára financially tó sì tún wá lágbára àlàáfíà, nígbà tó mọ̀ pé ẹ̀kan ló lọ́mọ sex lọ́sẹ̀, ẹ̀kan láàrin ọ̀sẹ̀ méjì, ó wá kó ìyàwó méjì jọ. Ìkan wá sọ fún pé ó kéré jù ẹ̀mẹ́ta lọ́sẹ̀ ọgbọ́dọ̀ dọ́dọ̀ òun, kò jẹ̀bi. So tí ó bá ságbára rẹ̀ mọ́ dánwò ní dánwò yìí pé ẹgbẹ́ mi ń ṣerú èmi náà fẹ́ ṣerú ẹ̀. Nínú àwọn ẹ̀kọ́ tó yẹ kó wà lára ọkọ tó fẹ́ níyàwó kejì. Now tó bá ti kan pé gbogbo ẹ̀kọ́ yìí kó ti pé sí ọ lára, gbogbo májẹ̀mú àti orí kó fit ní gbogbo ọ̀nà tá à ń sọ yìí, ó wá kú pé irú ìyàwó wò lọ fẹ́ lákọ̀ọ́kọ́ tí ń jẹ́ ìyáálé. Tó bá jẹ́ obìnrin oníwàhálà gidigidi ni tí ó yọ ayé lẹ́mìí rẹ̀, ó ti di kó gbọ́rọ̀ àlàáfíà rẹ̀ sẹ́gbẹ́ kan, kó gbọ́rọ̀ ìyàwó kejì sẹ́gbẹ́ kan, kó wá gbé méjèèjì sẹ́gbẹ́ ara wọn pé èwo ló ṣe pàtàkì sí ọ jù nínú ẹ̀mí gígùn àti ìyàwó kejì. Tó bá rí i pé ó dà pé ẹ̀mí gígùn ọ value ẹ̀ ju ìyàwó kejì lọ, mọ́ manage alákọ̀ọ́kọ́ tó fẹ́. Tó ẹlòmíì sì fẹ́ èyí tó fẹ́ níyàwó alákọ̀ọ́kọ́ pé obìnrin tí onírìnkùnrin aláǹtójúbọlé aláǹjẹ àsìjẹ lóru àbí àbótí ẹ̀ wá jẹ́ abarabá míì, bóyá ó jàjẹ́, bóyá ó jẹ́ emèrè, bóyá jẹ́ nǹkan míì tó ẹ́ sí pé kọ́mọ́ tí sọ̀rọ̀ ní nǹkan wọ́n ṣẹ̀. Àwọn àbàmì bẹ́ẹ̀ ń bẹ nínú àwọn ẹ̀dá tí Olúwa ṣẹ̀dá. Tó ẹ́ sí pé apá kan ènìyàn apá kan àlìjànú ni wọ́n. Bóyá ló fi ṣèyàwó, ó ti fẹ́ yá rẹ̀ níyàwó nù, ó di kọ́ máa ṣe yes ma láti fẹ́ yàwó kejì lé, láti fẹ́ kẹta lé, wọ́n náà mọ̀ ìkódà pé gbígbà pé yẹn fẹ́ commit suicide ni. So tán bá ń sọ̀rọ̀ mọ́ súnà ní mọ́ kọjá yìí ara rẹ̀ o, mọ́ kọjá yìí ara rẹ̀. So irú ìyàwó ló fẹ́ níyàálé, ó ṣe pàtàkì. Àwọn èèyàn ń bẹ tí wọ́n ṣe ẹsẹ̀ gbé bẹ́ẹ̀ tí wọ́n wà lọ́kì, bóyá kádàrá Ọlọ́run pé bóyá àwọn náà ń fa sábàbí rẹ̀ tí wọ́n wò ìyàwó dáadáa kan tó fẹ́, tí wọ́n fẹ́ obìnrin tó jù wọ́n lọ, tó kọjá ntí wọn lè dábàá mọ́sánná, ntí ọ̀ mọ́sánná gan wọn lè dá alábàá. Òun ní fọṣọ́ ńlékẹ̀ mọ́sánná báwò, òun ọkọ yìí náà ní í ṣe dúdú sẹ́lé, ìyá rẹ̀ lọ fẹ́ ní ìyàwó. So yọ́ mọ̀ ṣe ẹ̀sìn rẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ nù lé, torí sábàbí ń bẹ o. So ẹ̀sìn ọkọ wa pé kò sí ti ń jẹ́ pẹ́ nìkan lè pa àyàn kò sásà sí, ẹ̀sìn kankan kọ́ lé ń sọ lẹ́yìn òkun, ó ṣí ẹ̀sìn gbọ́ yìí nù. Ànábì náà làáyìn nù hákù, yìí tí ò já àyìn nù náà tó tún jágbára míì náà tó jágbára ṣètánì, hákù lòun náà ń bẹ. Sábàbí gbogbo ẹ̀ kò sí ìtọ́jú agbára Ọlọ́run ọba lọ nínú kankan bẹ́ẹ̀. Ànábì náà aktharu man yamutu min ummati ba'da qada'illahi min al-'ayn. Èyí tó pọ̀ jù nínú àwọn tí ó kú nínú ìjọ mi lẹ́yìn tí kádàrá tó ti ṣáájú, inú tí ó fa sábàbí kú ọ̀pọ̀lọpọ̀ èèyàn àwòpá mẹ́mẹ́. So sábàbí ni èyí tí ò lè dọ́lọ́run lágara ń tọ́lọ́run bá fẹ́ ṣe, ìpalẹ̀mọ́ rẹ̀ ti wà ńlẹ̀, àmọ́ àmọ́ lò ní sábàbí. Èèyàn wa kan bẹ àfáà kọ́lọ́run foríjìn, kọ́lọ́run bá kí àfáà náà, èèyàn dáadáa ni wọ́n, àmọ́ Ọlọ́run ni wọ́n wà lọ́kì ìyàwó. Wọn wà lọ́kì rárá, débi wípé obìnrin tí wọ́n fẹ́, ọmọ tí yóò ń tọ̀hún bí fún ọ̀rẹ́ tèmi ni, ọmọ kan ṣoṣo tó bí fún wọn. Àwọn èèyàn máa ń ròyìn ìyá náà pé ó burú ṣe mọ̀, ó burú tí wọ́n mẹ́rin wọ́n náà ti mọ̀ tún mẹ́ pé kọ afá ìyá agbára wọn ọ̀ka láti dábàá ìyàwó kejì kẹ̀, kò sí bímọ jẹ́ ọ̀kan lọ. Ọmọ òun wá dàgbà, àjọṣe kékeré dàgbà, nígbà tó yá ló bá jáde láyé.
ọmọ jáde láyé ọmọ kan ṣoṣo tó bí fún wọn àfóòsì láńdú wọn láǹfààní wọn lágbára wọn tó bẹ́ẹ̀ wọn tó ẹrú tí ó sọ pé àwọn fẹ́fẹ́ kejì ìrònú bẹ́ẹ̀ wàhálà bẹ́ẹ̀ stress bẹ́ẹ̀ àfa jáde láyé ọmọ kan ṣoṣo tí wọ́n bá fi lẹ̀ tójú wọn náà ló ti kú so àwọn èèyàn wà bẹ́ẹ̀ tí wọ́n lo láìfù pé àwa lọ́kì láti ní ìyàwó níjọ́ tó bá ti fẹ́ alákọ̀ọ́kọ́ ni kó o ti ronú dáadáa wípé irú ẹrù wo ló fẹ́ dìlé lérí àmọ́ tí ẹ bá yẹ sí pé ọkàn ṣáàmù alákọ̀ọ́kọ́ bákan wọ́n sọ fún wọn pé kó wo ẹ̀sìn òòrí rò ọba gbẹ́rẹ́ lára ẹ̀dìbà ó ní no problem àti pé wọ́n rò dáadáa láti lé wọn ni ó ti mọ̀ pé ó níṣòro ọ̀wá fẹ́fẹ́ kejì ọ̀wá ní sàṣì ọ̀yìn ṣe ń ti ń fa wàhálà káàkiri wọ́n wo ẹ̀sìn kó tó fẹ́ lákọ̀ọ́kọ́ ọjọ́ so ìyàwó tó fẹ́ yàwó kejì lé chẹ́kì ẹ̀ dáadáa torobìnrin mi nice láti bẹ̀rẹ̀ láìfù ẹ̀ pẹ̀lọ́kọ fá títí tí ó fi di level à ń fẹ́ yàwó kejì yóò yí ìwà padà tẹ́mọ̀ pé ṣẹ́ráfá tí mo mọ̀ náà ni yóò yí ìwà padà gidi tí ò ní rí gbà sára mọ́ ó ṣòro gbà sára bí ọ̀bẹ lọ́rùn ni lọ́dọ̀ obìnrin kan fẹ́ yàwó lé ìyàwó tó wá fẹ́ sì kejì ó ṣe dandan kẹwàá compatible nígbà míì ìyàwó lè dà kódà ara àwọn ọ̀rẹ́ wa tí ìyàwó wọn ti sọ fún wọn pé no problem tẹ́ bá fẹ́ kejì easily wọ́n bá ìyàwó wọn sọ̀rọ̀ pé mo fẹ́ ìyàwó kejì ẹ̀sìn ni tó bá wọ̀nyí láti ṣe àwọn òdì yín lọ́wọ́ tí ìyàwó ti gba kámọ́ tó ti yọ̀ǹda fọ́kọ rẹ̀ ọdún 5 èmi ò tí rí ike mọ́sánná tí ń wá tó sì wà ló ti wà lérí searching ìyàwó tún mọ́ náà létí pé ẹ dágbére fún wa pé fẹ́ ìyàwó kejì ẹ̀ mú kankan wálé látijọ́ yìí ṣé ẹ̀rí ni tí ọkọ padà máa sọ pé ìrírù rẹ̀ ni gbogbo àwọn tí ń rí pápátá àwọn wọnàwọnà ni àwọn tó ń gba iPhone lọ́wọ́ wa tí wọ́n ní mú oúnjẹ sí so ìyàwó tó fẹ́ dànù alákọ̀ọ́kọ́ wà òkè ẹlẹ́ẹ̀kejì tó fẹ́ gbé ká yẹn ó ṣe pàtàkì kó farabalẹ̀ tó bá tiẹ̀ ní tó ń ṣe pàtàkì jùlọ tó ní nǹkan rí tó ń fayé rẹ̀ sí tó fẹ́ kó wá balẹ̀ rẹ̀ jẹ́ tó fẹ́ kó wá dọ̀nà rẹ̀ rú tó máa kábàámọ̀ ìpín kí ló kọjá ààyè rẹ̀ sí kí ló dó tẹ́yọ kan yìí jẹ́jẹ́ sí kó wà nínú àwọn wahidun àwọn alutawhid kó mọ̀ mánéjì ọ̀kan jẹ́jẹ́ àwọn èèyàn bẹ tán kábàámọ̀ bẹ́ẹ̀ so ó gba ìfarabalẹ̀ ẹlẹ́ẹ̀kejì tẹ́ fẹ́fẹ́ sì ṣe pé ń bọ̀ wá dá lé yín rú sì ṣe pé ń bọ̀ wá dá ń tẹ́ ti tò dáadáa rú so àfi kí gbogbo ọjọ́ ṣiṣẹ́ papọ̀ ìwọ ni kọ́ ọmọ ṣiṣẹ́ kó tún dàrú nígbà tó lọ́nba ti bọ̀ tó nínú tá a fi dàrú ńlẹ̀ Yorùbá nínú àyìnbọn kan tá a fi máa dá lérú òun ni pé ká subject ìyàwó kan sábẹ́ ìyàwó kan kí ni ọ̀bẹ sì mú ọ ṣe rí ìyàwó olúwa ò túwìtì ìyàwó pé ìyáálé ó ní ráǹkì kan tó ju ti ìyàwó lọ ìyàwó níyàwó ń jẹ ọmọ lọmọ ń jẹ àtọmọ tó ti pé 50-year-old tẹ́ ti dàgbà tẹ́ ti darúgbó kẹ́ tó ṣòwò ọmọ mi èyí tí ń jọmọ ọdún kan nínú ọmọ yín àti èyí tí ń jẹ́ 50-year-old nínú ọmọ yín ẹ̀tọ́ kan náà lọ́lọ́run fún wọn nípasẹ̀ ogún pínpín àti ẹ̀tọ́ kan náà ni so ìyáálé ìyàwó ń pẹ́ ìyàwó kékeré òun ló gbọdọ̀ dáná òun ló gbọdọ̀ ṣe kínní ọmọ ọ̀dọ̀ kọ́ lẹ fẹ́ o ìyàwó lẹ fẹ́ tẹ́ ẹ bá ti fẹ́ wọlé ẹ fún ní equal right déédéé tá à ń sọ lẹ́ẹ̀kan yẹn ẹ gbọdọ̀ ṣe é àmọ́ kí á ní ìyàwó ó gbọdọ̀ wá ṣe kínní kan ó gbọdọ̀ tí ò ṣe dandan lérí àwọn kan tí ò ṣe dandan lérí ìyáálé kẹ wá ní kíyàwó máa ṣe ẹ sọ ọ́ dẹrú nù ìyẹn ọ̀tọ̀ nínú Islam ọ̀fẹ́ bẹ́ẹ̀ kìí ṣẹ̀kọ́ ànábì sallallahu alaihi wasallam so ẹ bá ti pè é níyàwó ẹ fún wọn ní equal right wọn ìyáálé ni kọ́ wá mọ bí ó ṣe ṣe yẹn kíyàwó náà sì mọ bí ó ṣe farabalẹ̀ wọn náà wálé níwálé bí ẹnìkan tán mú wá láti wá jẹ nínú oúnjẹ tẹ́nìkan jẹ ọmọ wa tọrọ yọ̀ǹda ọmọ rìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ mọ́ fi ìbàjẹ́ yẹn láyé ìyáálé tó bá ń lé mọ́ fi láà lójú ní pé ọ̀ọ́bì tó bá lò ní sún wàá kúrò nílé fún mi ni a ní osún kájọ jẹun ní tó bá lò ní sún àjọ kúrò nílé fún mi ni tó bá gbérú attitude yẹn wọlé ọwá dá lérú ni mọ́ fẹ́ ru obìnrin tí ń gbérú attitude bẹ́ẹ̀ bọ̀ wá tó bá sì fẹ́ yọwọ́ orúwà bẹ́ẹ̀ tí ń rìn ìyáálé rẹ̀ fín ìwọ ọkọ ló yẹ kó ti tètè mọ́ kó yẹ kó control jájúmọ́ anabi sallallahu alaihi wasallam ṣe bẹ́ẹ̀ níjọ́ tá anabi yin Khadija ti kú ẹ̀yìn ikú rẹ̀ nífa ó ti kú ọdún ti gorí ọdún ìgbà ti regbé ó ti regbè anabi wa ń sọ̀rọ̀ ya wa Khadija dáadáa nígbà Khadija débi tí owó wá gbé ya wa Aisha ọmọ kékeré níjọ́ náà owó gbé
ni wọ́n sọ pé hal kanat illa ajuzan àdíjà lórí tó ti kú tipẹ́tipẹ́ ẹ tún mọ sọ̀rọ̀ ẹ̀ dáadáa wọn tẹnu àwa ní ẹlẹ́jẹ̀ tútù tí a wà ní àwa láwa online nísìn láwa lórí òpó ọ̀rọ̀ tí wá ló ẹkẹ́ mọ́ sọ ẹkẹ́ tí ẹ̀rán ti yá kan mọ́ níbi táwa kéékèèké ti tọ́jú yín dé hal kanat illa ajuzan tó obìnrin tó ti dàgbà tí wọ́n ní àyà Aisha náà ló má dì sí wa ó lójú ànábì sì pánlẹ̀ kan náà ànábì yarí ó yí padà fún Aisha ó yí padà fún ní tí wọ́n ń dá yẹ̀yẹ́ ìyàwó kan lẹ́yìn yàrá ìyàwó kan ó ní gbogbo ọmọ tí mo bí òun ló bímọ fún mi kẹ̀ níjọ́ táwọn obìnrin ò rọ́mọ bí fún mi òun ló bímọ fún mi ọmọ ẹni tán pè ní Khadija ni ìyá wa Aisha láti jọ yẹn òun ọ̀dá alábàá láti mọ wá sọ̀rọ̀ Khadija ṣojú ànábì sallallahu lẹ́yìn ikú rẹ̀ ànábì sì tún bọ̀wọ̀ ẹ̀ lọ́dọ̀ àwọn ìyàwó kejì lọ́dọ̀ àwọn ìyàwó yòókù sọ bá ti mọ̀ pé o ní mọ bí yẹn ṣe create respect fún yálé lọ́dọ̀ ìyàwó tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ àti respect ìyàwó tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ náà lọ́dọ̀ yálé bóun ò ṣe gbọdọ̀ mú un lẹ́rú kó nítorí pé ó bá àwọn nílé ọkọ ni náà ni kí ìyàwó tó ṣẹ̀ṣẹ̀ dé náà kọ́ mọ̀ tẹ̀ yálé gìràgìrà fún kálukú lẹ́tọ̀ wọn àtàpọ́nlé wọn ìyẹn ṣe kókó ó ṣe dandan fún ọkùnrin tó fẹ́ kó obìnrin jọ tó fẹ́ fẹ́ wọn ní ọlọ́kan ọ̀jọ̀kan anabi sallallahu alayhi wa sallam wọ́n ní nígbà tí ọ̀rẹ́ láàrẹ̀ tó fi fayé lẹ̀ anabi wa kò tún gbàgbé ẹ̀tọ́ yàrá ìyàwó kọ̀ọ̀kan bí ṣe máa pín inú ilé wọn fún wọn ó ti ní ìjọ tí fi ń wà ní yàrá ìyá báyìí ó ti ní ìjọ tí fi ń wà ní yàrá báyìí kì í jó dàrú tí ó bá sì yí padà tí rotation yóò bá yí padà yóò jẹ́ pẹ̀lú ìyọ̀ǹda ẹni tó níjọ́ yẹn ṣó yọ̀ǹda fún mi láti wà ní yàrá ìyá báyìí ẹ̀yin dá ìjọ yẹn padà fún ọ gbèsè ní o tẹ́ gbọ́dọ̀ dá padà bí gbàgbé yáwó ni tó bá sì yọ̀ǹda ni sọ ànábì wọ́n wá ń gbé tàìsàn rẹ̀ àìlálàáfíà ara wọ́n wá ń gbé káàkiri yàrá àwọn ìyàwó rẹ̀ nípa yàrá ìyàwó báyìí lọ́kàn lẹ́ni yóò tún gbé lọ ó kò fẹ́ tọ́ yẹn dùn wọ́n débi tó á jẹ́ sí pé àwọn ìyàwó yẹn gẹ́gẹ́ náà padà fúnra wọn yọ̀ǹda pé kó wà yàrá Aisha kan yé gbé káàkiri mọ́ àwọn mọ̀ pé yàrá Aisha náà ni ó láìkì jù kó wà ń bẹ gbogbo àwọn ọmọ wa wò ń bẹ ẹ̀sẹ̀ rà nàbì sallallahu alaihi wasallam tá a fẹ́ jọ tí ń jọ̀gà wa bó ṣe ṣayé rẹ̀ nìyẹn ìwọ tẹ̀lé ìyàwó kan tó àbù lọ ní ìtàn wa ọtí lé wọn ló ti tẹ̀lé obìnrin lọ ọ̀pọ̀ ọmọ tí ọ̀pá dúdú mọ̀lẹ́bí tì kìí ṣe anabi sallallahu alaihi wasallam ló ń kọ́ ṣe déédéé ó ṣe pàtàkì fẹ́ni tó fẹ́ kó ìyàwó jọ tó fẹ́ ṣòwò ìyàwó lóríṣiríṣi ìyẹn ni ẹ̀kọ́ kẹjọ tí Imam Al-Ghazzali tó kọ́ wa lérí ọ̀rọ̀ à ń kó ìyàwó jọ àbá níyàwó ẹ̀kọ́ kẹsàn tó fi parí ẹ̀ àbí ó kù kẹwàá òun ni an-nushuz tí táìmù bá pàmì tiwa an-nushuz òun ni tí obìnrin tí ọba tí ń ṣe wọ́nranwọ̀nran mọ́kùnrin lọ́wọ́ kò gbàṣẹ mọ́ kò fẹnu balẹ̀ fọ́kọ mọ́ ó ti dìbà míì àmọ́ ìṣẹ̀lẹ̀ o tóbìnrin yóò yí wà padà yóò yí ṣe sí padà òun náà lè mọ̀ bí òun ṣe dà bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ọkàn tá à ń lò yìí ọlọ́run ọba ní ń darí ẹ̀ ẹni tó dá lójú wa lénìí lè má dá lójú wa mọ́ lọ́la ẹni tó náìsì lénìí ó lè gbé wà mí wọ̀ lọ́la a lè máa wá sábàbí fún kí àwọn kan ní ń bá rìn àwọn kan ló fún mọ̀ràn ibì kan ló ti lọ mọ́ àìdíà àwọn kan gúrùpù kan ló bìlọ́ǹgì sí kinní kan ní ti ń gbọ́ kinní kan ó ṣàpadà fa kinní kan tí ó jẹ́ kó jẹ́ sí pé ọkàn rẹ̀ ti yí padà bí ṣe wùwà tẹ́lẹ̀ kọ́ ní wùwà mọ́ nígbà tí irú ẹ̀ bá ṣẹlẹ̀ tó ti grow wing sílé ọkọ nke kí ni wọ́n àtìwù nílé ọkọ tó wọ́n ti àtìwù pàtàkì jùlọ ó ti bímọ torí nínú intí sábà ṣẹlẹ̀ sóbìnrin tó bá ti bímọ nílé ọkọ especially tó bá ti bí ọkùnrin tó ti bírù rẹ̀ nù ó ti bí ọkùnrin ó ti bírù rẹ̀ nù táwọn ọmọ ọkùnrin rẹ̀ tí wọ́n á rawọ́lé tí wọ́n náà ń ṣe bí ó jẹ́ ohun bísínẹ́sì tó ti mú wọn lọ di bísínẹ́sì rẹ̀ tí jọ ń pawó wálé wọ́n ti dàgbà wọ́n ti ga tó ọ lẹ́nu nígbà tó bá ti rí bẹ́ẹ̀ a sábà máa ṣẹlẹ̀ kóbìnrin ó change wà torí kò ní bùkátà sí ọmọ dàbí alára tó bá lọ jọkọ mọ́ àwọn ọmọ yẹn ti dọ́kọ rẹ̀ ó ti bí obìnrin ó ti bí ọkùnrin gbogbo wọn ti níláárí wọn ti ń rí ṣe ó ti lè rí láì lérí wọn tọ́lọ̀ ń bá kọ́ ọmọ ṣe lókù ní ọmọ gbóúnjẹ àsìkò wá bá ọ
tọ́lọ̀ ń bá ṣàánú lókù tí ó máa wá tún gbọ́rọ̀ sí ọ lẹ́nu bó ti tọ́ àti bó ṣe yẹ bí ṣe ń bẹ̀rẹ̀ tó bá ti wá rí bẹ́ẹ̀ tó bá ti rí bẹ́ẹ̀ ní ṣúùzù záwùjà ti ń ṣẹlẹ̀ obìnrin ń ya wọ́nranwọ̀nran ń ṣe wọ́nranwọ̀nran lé ọkọ nù kò gbọ́rọ̀ sí ọkọ lẹ́nu mọ́ àwọn ọ̀nà tó dáa tó má láàfíà wá ìsìláàmù tún kọ́ wa bí yẹn ṣe tìrìtì obìnrin tó bá ti rí bẹ́ẹ̀ ọkùnrin náà máa rí bẹ́ẹ̀ o tí ó kàn yọwọ́ lógìgì bàbá lágbájá ìṣe báyìí tẹ́lẹ̀ kódà kò nà òun rí tẹ́lẹ̀ kódà kò jáde mọ́ òun rí tẹ́lẹ̀ ńbo ló ti múrú wà báyìí tó bá ti di pé tiẹ̀ náà ti lágbára ó tún ní ta fẹ́ kóbìnrin ṣe nírú àwọn àsìkò bẹ́ẹ̀ nínú ẹ̀ tolúwa kọ́ wa ní pé wọ́n ní wallati takhafuna nushuzahum ọlọ́run ní àwọn obìnrin tẹ́ bá ti ń rí pé ti ń gbọ́wọ́kọ́wọ́ àmọ́ àwọn tí ń bá rìn kì í sọ̀rọ̀ báyìí tẹ́lẹ̀ wọ́n ti dé pé mò ń sọ̀rọ̀ yín fún mi lésì kì í fún mi lésì tẹ́lẹ̀ kì í pẹ́ wọlé tẹ́lẹ̀ takhafuna nushuzahum àwọn tí rí pé ti ń gbé wà tí èṣe tí ẹ wọ̀ fa'idhuhunna wà sí làkọ́kọ́ ọ̀rọ̀ sísọ làkọ́kọ́ communication ṣe pàtàkì níbi communication ní ọ̀pọ̀lọpọ̀ solution ọ̀rọ̀ relationship wa ṣàlàyé ẹ pé ra yín jòkó bá a sọ lọ́nà tó fi convince yìí pé bó o sì ń ṣe yí ọ̀dà yóò affect wọ yóò affect àwọn ọmọ rẹ yóò affect èmi tí mo jọkọ rẹ náà ntọ́lọ́ ń sọ ni tá ànábì sọ ni ó yá gbọ́ lecture yìí bínú ilé yìí ṣe rí tèmi àti ẹ̀ ń jà yìí kò dùn mọ́ mi àwa méjèèjì yìí sọmọdé mọ̀ kò yẹ ká máa bá a parí ìjà dùn yìí kí ni ká ṣe tínú ilé yìí ó fi dùn kí ló fẹ́ lọ́dọ̀ mi kí lèmi náà fẹ́ lọ́dọ̀ rẹ jájọ bára wa sọ̀rọ̀ sí bọ́kọ àti ìyàwó la pera wa jájọ ra píìsì sínú ilé yìí tá a bá rí natural píìsì rà jára artificial ní inú ilé ẹni láti jẹ òkú tí onídodo gbogbo àwọn tó rí sínú ilé wọn dùn yẹn náà ó ní báwọn náà ṣe ra ìfàyàbalẹ̀ sínú ilé wọn já bá a sọ̀rọ̀ nígbà tó jẹ́ spílà káyì náà ní bẹ lérí rẹ̀ ìfẹ́ sì lẹ́ni síra yín níwọ̀nba lọ́jọ́ kìíní níjọ́ tẹ́ kọ́kọ́ pàdé bó ṣe lè kó mọ ìfẹ́ yẹn yọmọ ṣẹ́kù tẹ́lẹ̀ máa padà síbi ìfẹ́ yẹn máa fi kírètì àlàáfíà máa fi béèrè nǹkan lọ́wọ́ ara yín so ẹ bára yín sọ̀rọ̀ fáìzù náà lálákọ̀ọ́kọ́ ẹ ṣe wá sí fáwọn obìnrin tẹ́ bá rí fún wọn fẹ́ gbọ́rọ̀ ọ̀rọ̀ máa ń wọ etí olúwa ní tí wọn bá ti wá gbọ́ wahjuruhunna so next punishment lọ́ṣẹ̀ṣẹ̀ wá kan ahjuruhunna ẹ yẹra fún wọn ẹ ṣèbáwí ìbáwí ara fún ìyẹra fún òtúmọ̀ ìpínkọ̀ pàtì o kódà ní abẹ́ ìrùlé kan náà ni ẹ sì jọ wà ará àtọ òní mọ̀ pé hájúrù ń ṣẹlẹ̀ láàrin ẹ̀gbọ́n àbúrò gbogbo àwọn mọ̀lẹ́bí tán wá kí àwọn ọ̀gbọ́dọ̀ mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ hájúrù náà ni pé tẹ́ ẹ bá fẹ́ sùn kódà àwọn àfọ̀mímọ̀ kan yàrá kan náà lẹ́sùn ọ̀kan ní bá a sùn lórí bẹ́ẹ̀dì kan náà ni àbí àwọn kan náà orí bẹ́ẹ̀dì yẹn náà ló sùn ọkà kọ̀yìn sí ni ẹ má bàa ní nǹkan papọ̀ lásìkò nígbà tó ló ń bínú tó tún pó yá lọ́wọ́ òru tó ń bínú náà nù pé ìbínú rẹ ti dìsọ́ọ̀bù lọ́wọ́ aago kan òru so hájúrúhunna tí ń ṣe bá tí ọba dáa tòótọ́ tí nùṣúzù yẹn ti ṣẹlẹ̀ àìgbọ́rọ̀ ti ṣẹlẹ̀ òjúrúhunna fil madaji má bàa láṣepọ̀ yẹra fún kìí ṣe ń pé òfin ṣèkà òfin fàtúnṣe ni òfin communicate ẹ ni kí ọ̀rọ̀ ẹnu wúlò action yẹ kó wúlò wadribuhunna lọ́ṣẹ̀ṣẹ̀ wá kan pé ọlọ́run ní nàá ọba tó ṣẹ̀dá obìnrin ó ní mo yọ̀ǹda fún ọkọ náà tí mo dá yìí tí ọba ti gbọ́ ó ti bá a sọ kọ̀ wọnú etí ó tún ti faction sọ fún kọ̀ ń fọwọ́ gbà ànábi ṣàlàyé ẹ̀ pé dorban ghayra mubarrihin nínà tí kò ní fàpálẹ̀ àkọ́kọ́ ni pé ọ̀gbọ́dọ̀ náà lójú ó ṣèwọ̀ generally àtọkùnrin àtobìnrin ẹnìkan kan ọ̀gbọ́dọ̀ náà ẹnìkan lójú ní Islam ìgbà tí ṣèwọ̀ nínú ìsìkódọ̀ ọmọ bíbí inú rẹ̀ ọ̀gbọ́dọ̀ gbá létí ó ṣèwọ̀ wọ́n sì ní ìbáwí tó lágbára ń bẹ ńjọ́ àkìyàmọ̀ fún gbogbo ẹni bá máa gbani létí àbí gbani lẹ́sẹ̀ lójú ojú nǹkan pè lójú yìí ààdó nǹkan ọ̀wọ́ ni nínú Islam ẹnìkan ọ̀gbọ́dọ̀ tọ́ọ̀ṣì ẹnìkan lójú kódà kó jalè èyí kò sí nínú bí tẹ́tì náà ojú ò sí mbẹ̀ kódà kó dóńtòwù kó dánwò tẹ́ ẹ fẹ́ ṣe ìbáwí fún gbogbo ìbáwí tọ́lọ̀ ń fi ránṣẹ́ sànẹ́bí sàlá pé ẹ máa ṣe fáwọn èèyàn tó bá ṣẹ̀ kò sí ẹ débi ojú mbẹ̀ sọ ọ gbọ́dọ̀ dáyàwó rẹ̀ létí o ò sì gbọ́dọ̀ dá lẹ́sẹ̀ lójú wọ́n lò ó sì gbọ́dọ̀ kán léegun o ò sì gbọ́dọ̀ fàpálẹ̀ sí lára àwọn nínà tọ́lọ̀ ń lò lé náà yìí nínà tí ò ní lápá kò gbọ́dọ̀ ní pé ẹ̀yin náà wo bí tó ti nà mí kò gbọ́dọ̀ lápá o gbọ́dọ̀ kó wáyà bù o gbọ́dọ̀ kódà o gbọ́dọ̀ kó tẹ̀sùbá bù torí ó lè kò gbọ́dọ̀ jẹ́ nínà bí tí máa lápá
kò sì gbọ́dọ̀ jẹ́ pé wàá kan léegun ẹlòmíì máa yàn náà débi pé ẹ ní rójú àpábẹ̀tì ẹni tí wọ́n náà yọ ọmọ ìpé egun òun ti ṣẹ́ sínú mọ́kàn léegun kò gbọ́dọ̀ lójú àpá kò sì gbọ́dọ̀ jójú ìtumọ̀ ẹni pé nínà fẹ́lẹ́fẹ́lẹ́ tó bá ti jẹ́ ni tó ní làákàyè tí ìwọ̀nba làákàyè ṣẹ́kù sí lára yóò mọ̀ pé òun ti ṣe ọkọ òun débi tó lámì tó fi lè gbé ọwọ́ sókè nàún níwọ̀nba tó tiẹ̀ nàún yìí tó wọn yí padà tíyẹn náà bá tún wá ràn tó wọn fi ìyá àsídì ni àbàrà wà ràn àìmọ̀ yí ẹṣẹ́gun ò lè rán ọ̀nà ẹ ti jìn nínú àná tó bá jẹ bẹ́ẹ̀ fàyínà àtàánàkún tó bá gbọ́rọ̀ fàlátẹ́bù àìhìn nasabila mọ́ hàn lè mọ̀mọ́ ẹ mọ́ wà wàhálà fóbìnrin mọ́ ẹ mọ́ wọ́n náà ti tì í dànù mọ́dà láàmù tó bá ti gbọ́ tó ń sọ àmọ́ tí ò bá gbọ́ ọlọ́run inna Allaha kana aliyyan kabira mọ́ hàn lè mọ́ nítorí pọ́lọ́ ń ju wọn náà lọ wọ́n ti torí pé wọ́n lọ́kùnrin ní upper hand kọ́ máa wá hàn ìyàwó rẹ̀ lè mọ́ tó bá ti gbọ́ tó ń sọ fèríjìn tàtẹ̀yìnwá mójú kúrò ń bẹ́ẹ̀ oníwà ẹni khiftum shiqaqa baynihima tí ó bá tún wá gbọ́ tọ̀rọ̀ tí wọ́n á di wíyà pé ọmọ lọlé bàbá rẹ̀ nù tí gbogbo ẹ̀yìn ńlá ká ìtún òkè ṣé lágbájá àti tàmọ̀dù yóò ní fira wọn lè báyìí ọ̀rọ̀ tí wàá di pé fábọ̀ àfi hakaman min ahlihi wa hakaman min ahliha ẹgbẹ́ dìde nínú mọ̀lẹ́bí obìnrin ẹnìkan tó ní làákà inú tọmẹjọ dá nínú mọ̀lẹ́bí ọkùnrin náà òun làákà ìtọmẹjọ dá ẹgbẹ́ wọn dìde nínú ẹbí méjèèjì in yurida islahan yuwaffiqillahu baynahuma wáyé pé ní tòótọ́ ni lọ́kọláya yẹn sì fẹ́ra wọn wọ́n sì nífẹ̀ẹ́ ara wọn torí nígbà mí ọkọláya ó rojọ́ ẹ rí i pé wọ́n nífẹ̀ẹ́ ara wọn mọ́ ẹjọ́ kí ẹjọ́ yìí mọ́ parí ni wọ́n rò ẹ̀yin tẹ̀sí wàá dá sọ̀rọ̀ níwọ̀nba lè dá sí gbogbo ẹ lọ bá wọn parí jẹ lọ bá wọn yanjú ẹ níwọ̀nba ni o torí tí wọ́n bá fẹ́ kẹjọ́ lójú wọn fún yín lójú tẹ́ bá wọlé tí wọ́n bá fẹ́ kẹ́ lójú wọn kàn purọ́ kan fún yín àwọn náà jọ mọ táwọn ń bára wọn fà àwọn náà jọ mọ báwọn ṣe nira àwọn sínú tó ẹjọ́ tí wọ́n bá fẹ́ kọ́ tán ni wọ́n ó rò gbogbo ẹ̀ fún yín wọ́n sọ tìfẹ́tìfẹ́ àmọ́ èyí tí wọ́n bá ti fẹ́ kọ́ tán tí wọ́n fi ó lójútùú wọ́n kàn gbé igbó dídí ni wọ́n gbé fún yín pé kẹ́ ẹ máa san ẹ ní mọ ta ni wọ́n mọ̀ gbà yín síra yín ẹ ní mọ ta lẹ́dẹ̀ẹ́ ta ní purọ́ ta ní sòótọ́ obìnrin burú débẹ̀ ọkùnrin náà burú débẹ̀ nígbà tá a bá ń bínú lọ tá a fẹ́ yọnu tá a rẹ́ bí àti fàyè ìyọnu lẹ̀ ẹjọ́ tí wọ́n rọ ẹ̀yìn làákàyè lọ́lọ́run fi ní hakaman àwọn tó ní làákàyè ibi wọn bá ti ń rojọ́ lọ ẹ mọ̀ pé ọ̀dà ìpín pọ́líṣì ẹjọ́ yìí ni kò súnmọ́ pé ń tó ṣẹlẹ̀ yàtọ̀ sí ti ń sọ fún wa yìí pẹ̀lú ọ̀nà tí yóò fi rojọ́ fún yín àti làákàyè tẹ́yìn náà fi tẹ́ mọ̀rọ̀ gbọ́ fi ń dọ̀ ẹ mọ̀ kó wọn àwọn ẹjọ́ mi ń bẹ láàrin lọ́kọ-láya ojú títì lè mọ̀ wọ́n lè mọ̀ báwọn ṣe làámọ́lẹ̀ fún yín pé tí ń ṣẹlẹ̀ ni ó tó bá tiẹ̀ relate mọ́rọ̀ sẹ́ẹ̀sì ọ̀rọ̀ bálòpọ̀ nígbà tẹ́ lọ parí ìjà lọ́kọ-láya tí wọ́n rojọ́ ẹjọ́ bíi 2 hours tẹ́ ń rò pé ṣé ẹjọ́ rádaràdà ẹjọ́ kéékèèké tá a wá bá wá ní wọ́n rán mọ́ ń ṣẹ́ ọmọ tí wàá lọ nígbà náà wọ́n á ń kanra mọ́ nígbà tó dé wọ́n sì sọ fún ọmọ bẹ̀ wọ́n kémi mọ́ rán ń ṣẹ́ wọ́n tún ní kinní kan gbogbo àwọn ẹjọ́ tẹ̀wọ̀n kí sí nítorí eléyìí la fi wá ìkù díẹ̀ tẹ́ máa lọ ìyàwó lè padà wá fi kún pé ẹ sì bá ń bá wọn sọ ẹ bá ń bá wọn sọ wọ́n bá wọn mẹ́rẹ́ báyẹn ṣe wọ́n kàn máa ṣe rádaràdá ni wọ́n bá fẹ́ báyẹn láṣepọ̀ gan wọ́n kàn sùn léèyàn ni bóyá ń tẹ́ ìtìtorí ẹ̀ wá gangan bẹ̀t kò dùn ún sọ pé ń tẹ́ ìtìtorí ẹ̀ wá nù láti bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí obìnrin onítìjú kò ní mọ bí ó ti wọlé irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ̀yin ńlá káyẹ̀ tí mo fẹ́ ṣe àdírẹ́sì rẹ̀ pé ń tà ìtìtorí ẹ̀ wá ni ẹjọ́ mi ń bẹ láàrin lọ́kọláya tí kò ní dùn ún rò tí kò ní dùn ún ṣàlàyé ọdọọdún lẹ́ẹ̀fì mọ́ try láti get information lọ́lọ́run fi ní hakaman àwọn eré wọn àwọn tẹ́rí wọn pé gidi mina ali yìí nínú fámìlì ọkọ wà hakaman min aliya àtẹnitẹ́rì rẹ̀ pé dáadáa nínú mọ̀lẹ́bí ìyàwó ẹ̀yin tẹ́ wá láti mọ̀lẹ́bí ìyàwó lọ́bẹ̀ láti lọ́ọ́ dìfẹ́ǹdì ọmọ yín o kí kálukú jẹ́rì rí ó pé torí táwọn ẹlòmíín máa fi lọ parí ìjà wọ́n lọ bí bàbá wọn lọ dìfẹ́ǹdì fámìlì àwọn ni ikọ̀ kíní ọ̀wá wá àti ikọ̀ kejì bí ìgbà pé Man U àti Arsenal pàdé ń tẹ́ lọ ṣe ń bẹ̀ kọ́hún ṣe ẹrẹ́yìn tẹ́ ẹ lọ láti ilé ọkọ ọmọ yín tọ́jọ́ kọ lẹ fẹ́ bá wí àṣìṣe tí ẹ ní kẹ́ ẹ fókọ̀sì lélẹ́rí láti lè jẹ́ kí ilé rẹ̀ ó dáa ẹ jẹ́ kọ́ ọmọbìnrin yẹn rí yín nírìí pé ilé wa ọmọ ti dọmọ wa la fẹ́ bá wí fún ọ ẹ máa listen sọmọ yín dáadáa ibi tọ́mọ yín bá ti jàrí náà ẹ mọ̀ nípa dàgbé ọmọ wa jàrí ń bì àmì ẹ má jẹ́ kí ìfẹ́ àtàbíamọ́ kọ́ wá ṣe yín ṣe ń kà á tí sáìdì bá di méjì sáìdì ọmọ mi mú láti wà náà sáìdì ọmọ mi mú láti wà náà
so ẹ máa kíyèsí ọmọ yín ibi tó bá ti ṣe mistake ẹ correct ẹ dáadáa kíyàwó rẹ̀ náà rí i pé àwọn mọ̀lẹ́bí rẹ̀ ṣe fẹjọ́ sùn ó dà pé mọ̀lẹ́bí jẹ́ trust wọn yóò ti wá trust yín trust tó ní sí yín náà lẹ́fì mọ́ correct òun náà tó bá yá ìyẹn ìyàwó kí a ti bọ́ ọmọ wa wí fún àmọ́wọ́ náà wá ṣe dàbí tí wọ́n kúrò náà ti dọ́mọ wa a lè ṣe àtọ̀ láàrin ẹ̀ méjèèjì wọ́n náà ṣe dàbí eléyìí òun náà wàá gbà yín ní bàbá yóò gbà yín níyà àmọ́rọ̀ ṣẹlẹ̀ ta ìṣẹ̀lẹ̀ ẹ̀yin ọmọ yín lẹ́wà àwọn tọ̀hún náà opposite side àwọn náà òkè àwọn náà ṣe abiyamọ burúkú àwọn náà bá tò sẹ́yìn ọmọ tiwọn family méjì tó ṣe kọjú síra wọn so family ò lè yanjú ọ̀rọ̀ báwọn mọ́ ọ̀rọ̀ tó bá ti di bẹ́ẹ̀ family ò lè yanjú ẹ̀ mọ́ torí family ti di versus family in tó dáa ní pé kẹ́yìn family kọ̀ọ̀kan kẹ́ ẹ mọ́ support ọmọ ẹnì kejì ara yín kẹ́ ẹ sì mọ́ wá láì fi ọmọ tí yín láti tún ṣe nítorí kílé wọn ó bá dùn kó lè bá láàrin tí nùṣúzù bá ti ń ṣẹlẹ̀ àwọn nǹkan tí Islam gbé kalẹ̀ ní gẹ́gẹ́ bí ọ̀nà láti máa fi ṣe àtúnṣe nùṣúzù obìnrin a máa wá bẹ̀rẹ̀ láti bíi pé kò gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu ń wọlé lásìkò àbí ń jáde láì dábìrì fọ́kọ rírìn tí ọkọ fọwọ́ sí tọkọ fàṣẹ sí ń disrespect ọkọ rẹ̀ ń ṣàìlójútì sí àbáwọn mọ̀lẹ́bí ọkọ àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tóbìnrin lè dánwò àbẹ́sìn gan òun náà tó nùṣúzù ní pé kì í kírun ló jẹ mọ́ bínú sí ó tó dá díndé Ramadan last year kò gba àwẹ̀ kankan àbáwọn àwẹ̀ tó jẹ gan kò san bọ̀rọ̀ ó tó nínú tíyẹn lè bínú sí ìyàwó sí tó bá tí wọ́n á di lemọ́lemọ́ bẹ́ẹ̀ ó ti ń di tẹ́mọ̀ tó pé tó ẹ wá bá wa yanjú ọ̀rọ̀ yìí ẹ wá bá wa dá sí so kọ́ mọ̀ jẹ́ sí pé ẹ kò tètè dáná àti kò tètè fún mi ní àsìkò bálòpọ̀ nìkan náà lọ́kàn ọ́ nínú ọ̀rọ̀ ìyàwó rẹ̀ ẹ̀sìn rẹ̀ náà jẹ́ priority tó yẹ kó mú ní ọ̀kúnkúndùn àwọn wọ̀nyí ni ẹ̀kọ́ tá a rí mú jáde fúnra wa ní èdè látọ̀dọ̀ Imam Al-Ghazzali ẹ̀kọ́ táwọn àgbàlagbà ilẹ̀ Yorùbá máa ń kọ́ wa nípasẹ̀ ọ̀rọ̀ àníyàwó kejì tóun tún yàtọ̀ sí tẹ̀sìn ẹ̀sìn náà dẹ̀ tako àṣà àti common sense táwọn èèyàn bá fi ń ṣayé ṣe rí nílẹ̀ adúláwọ̀ ó ní irú àwọn obìnrin tọ́lọ̀ ń fún wa ó sì ní bá ń ṣe ń ronú wọn láṣà wọn níṣe nílẹ̀ àwọn funfun àwọn náà láṣà wọn níṣe inú tí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin fi máa decide láti níyàwó kejì pé jẹ́ n consider kí níyàwó kejì náà ni wípé tó bá padà yá tọkùnrin bá dàgbà táwọn ọmọ bá rí bí lifestyle ló wá ṣe rí láfíríkà ni o táwọn ọmọ bá ti rí bá ti fẹ́ kí wọ́n rí àwọn kan ti wà l'Ábùjá ìkan wà ní Kaduna ìkan wà ní Canada ó ti jápa ìkan tún jápa lọ sí UK ìkan jápa kálukú já káàkiri ìyá wọn rèé bàbá wọn rèé ńlé àwọn èyí tó wà ní UK bímọ ó ní kí wọn kékeré àwọn abáwọn tọ́jú ọmọ ìyàwó òun náà lọ bí iṣẹ́ wọ́n gbé ìyá lọ sí UK wọ́n lọ tọ́jú ọmọ lọ́hùn bàbá nìkan wà ńlé pension ló kù tí fi ń jẹun kò sọmọ ọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa láfíríkà kì í dá ọmọ ọ̀dọ̀ nílé àti ẹ̀ lè fọ́ǹdì ẹ̀ àbíwá tí ẹ̀ lọ́mọ ọ̀dọ̀ náà ṣe gbogbo tíyàwó ṣe náà lọ́mọ ọ̀dọ̀ ó ṣe ni so kì í rọ ọkùnrin lọ́rùn mọ́ tó bá dìgbà náà ṣé gbà wọn ní ọwọ́ abẹ́rẹ́ òwò á níyàwó kejì nígbà tí gbogbo ọmọ ti dàgbà tó ti rò pé òun ti sinmi ọmọ bíbí ńlẹ́ fi mọ́ ẹgbẹ́ pé bàbá mi ọmọ ọ̀dọ̀ tán fi sí lọ́dọ̀ ó padà fún lóyún ni ìyẹn pé ó fún ọmọ ọ̀dọ̀ ní oyún ọmọ ọ̀dọ̀ ló lóyún fún ó sì di ìyàwó kejì láì ròyìn ti tẹ́lẹ̀tẹ́lẹ̀ so tí máa fa káwọn ọkùnrin padà máa dẹni tí ń ronú ìyàwó kejì ń gbà wọn nígbà tí ìyá bá ti bá àwọn ọmọ lọ tó ti di pọ́kùnrin tí ń rẹ́ra ẹ̀ kó wọn ráre kì í wá pé ọkùnrin mọ́ nígbà náà láti gbígbèsè ìyàwó kejì bóyá me and my wife ní bábọ̀ láti ọ̀dọ́ tún sọ fáwọn èèyàn pé kílẹ̀ ń rí bí ìyàwó kejì kílẹ̀ fẹ́ fi ṣe kí ní rádaràda tó bá di àsìkò yẹn tó bá padà yé ẹ̀yìn ò ṣe padà sí mọ́ ọmọ ọlọ́mọ lókù tí ọmọ pè ránṣẹ́ ládùúgbò tí tíọ́rì yẹn bá wọ́ọ̀kì nínú láìfọ àwọn ẹlòmíì yìí máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ńlọkùnrin ó fi ní tó bá yẹ sí pé ó fẹ́ fẹ́ ìyàwó kejì tètè mú mẹ́rù rẹ̀ nígbà tó ti wà ní youth mọ́jì ọ pẹ́ jù tó bá pẹ́ jù á máa di adínámọ̀ mọ́yàn lọ́wọ́ àti wípé àwọn ọmọ tí ìyàwó kìíní bí tí wọ́n bá ti dàgbà wọ́n ti dọmọ ogun fún àwọn yẹn ni ó lò against rẹ̀ kò sí ní wọn káwọn ọmọ rẹ̀ dọ̀tá rẹ̀ gbogbo orú ẹ̀ náà la máa rí ní ilẹ̀ wa nílẹ̀ adúláwọ̀ ẹni pé ó ti pẹ́ ó fẹ́ fẹ́ ìyàwó kejì àwọn ó ti wá pẹ́pẹ́pẹ́ débi tí gbogbo ọmọ ti dàgbà làwọn àwọn pèsè dáàdì gbádùn sórí yín ní níwòyí ẹ fẹ́ máa fẹ́ ìyàwó kejì mo ti rọ́ọ̀rẹ́ mi kan tí ń sọ bẹ́ẹ̀ mi sọ gbádùn ẹni tá a tún sọ yìí àjọ ń kéwù ni
ó tún kéwú débi pé yẹ kọ́ mọ̀ pé àti níyàwó kejì ò yẹ kó jẹ́ problem yóò tún máa sọ̀rọ̀ dádì rẹ̀ nígbà òun rò pé dádì wà òkè òun rò pé dádì wà òkè lédi tán tẹ̀lé káàkiri òjì wọn máa tán ṣe ìyá wọn ti rọ àwọn kankan sí wọn lérí ìyá wọn ni wọ́n ń support wọ́n ti dọ́mọ ogun ìyá ó pẹ́ kí bàbá yẹn tó gbé ìgbésẹ̀ tán fẹ́ gbé ń gbà odò àmọ́ pẹ́ kó tó yẹ lómi alákọ̀wé lẹni tí ń sọ ìkódò lóṣèlú ní Nàìjíríà ẹni tó nítumọ̀ tó tóbi gan ni àmọ́ ọpẹ́ kan tó ronú àti gbé ìgbésẹ̀ yẹn gbogbo kinní wọ̀nyí làwọn yẹn máa ń calculate nípa ọjọ́ iwájú wọn àmọ́ intelomi rò tó fi gbé ìgbésẹ̀ kò necessary kó jẹ́ ni wọ́n náà rò tó fi gbé ìgbésẹ̀ tiẹ̀ o tó bá pè rẹ ni àti sọ síwájú láìfù tiẹ̀ yàtọ̀ sí tẹlomi ó sì yàtọ̀ sí táwọn èèyàn ń wí nítorí wí yẹn lè má apply lérí láìfù tiẹ̀ ó dẹ̀ lè apply bẹ́ẹ̀ lọ́hùn ti ọ̀rọ̀ rẹ kò ní ọ gáìdì rẹ tágbára bá wà fún ọ tawakkal ala Allah gbọ́kàn lọ́lọ́hùn kò gbé ìgbésẹ̀ ẹ̀yin obìnrin tán fẹ́ yàwó lé tí wọ́n fẹ́ yàwó kejì lé àbí wọ́n tán fẹ́ fi ṣe kejì náà ẹ ní láti understand pé ẹ̀tọ́ yìí Olúwa ló fún ọkùnrin ìṣẹ̀dá tó dẹ̀ dá ọkùnrin ló gbà bẹ́ẹ̀ kọkùnrin ó níyàwó kejì kò túmọ̀ pé kò nífẹ̀ẹ́ yín o bákan ló ṣe nífẹ̀ẹ́ bọ̀dá rẹ̀ ó sì nífẹ̀ẹ́ sísítà rẹ̀ gbogbo àwọn siblings rẹ̀ ń lọ bíi 6 gbogbo wọn ló nífẹ̀ẹ́ abẹ́nìkan bẹ́ẹ̀ ni wọn tó kórìíra ọlọ́ọ̀bù gbogbo wọn ṣéfẹ́ ẹnìkan di ẹnìkan lọ́wọ́ nú wọn so kọkùnrin ó níyàwó méjì kò túmọ̀ yìí pé kò lè fẹ́ràn pé dandan ẹnìkan ní ó fẹ́ràn kò ní fẹ́ràn ẹnìkejì ó possible kó fẹ́ràn méjì ìṣẹ̀dá tá a dá ó possible kó fẹ́ràn 3 ìfẹ́ ẹ̀rí ọ̀ necessary láti dínkù lọ́kàn ọkọ rẹ nígbà tó bá decide àti fẹ́ kejì so ìfẹ́ tó fẹ́ jà fún yẹn ìfẹ́ yẹn wà ń bẹ̀ kìí ṣe pọ́ lọ so kọ́ máa rò pé wàhálà ní àfi kí n bá fa wàhálà gidi kí n gbẹ́mí ẹ̀ gbóná ẹ̀ wùlẹ̀ dalí láàmú ẹ̀ dalérú ìfẹ́ yẹn ó wà á di kórìíra nígbà náà so tó bá fẹ́ kejì tó bá fẹ́ kẹta ìyọ̀ǹda fún sórí tí wọ́n bá dá enough ẹnìkan la sọ̀rọ̀ ẹ̀ lẹ́ẹ̀kan ọkọ rẹ̀ ọmọ wá ìkejì tí ó fi sì kejì rẹ̀ kò ní rí bọ̀rọ̀ torí kò ní ríru rẹ̀ pẹ̀lú taste tó ti fún pẹ̀lú quality service tó ti fún níbo ló ti fẹ́ rí obìnrin tí ò ní sùn nígbà tọkọ rẹ̀ ò bá ti wọlé níbo ló ti fẹ́ rí irú ẹ̀ bọ̀rọ̀ láwọn ọmọ burúkú tó pọ̀ ń ta nísìn àwọn ọmọ Instagram ọmọ Yahoo ọmọ Facebook láwọn ọmọ tí ọtọ́ pọ̀lọpọ̀ wọn ò ní lárí so nígbà tí wọ́n bá ti fún un ní service tó dáa jù quality tó high jù ẹ̀sìn tó dáa jù kódà bọ́ padà fẹ́ kejì kò tún ní gbádùn ẹ̀ bí ìwọ tó ti customize ẹ̀ ó ti jẹ́ kó use mọ́ ọ̀nà kan tó dáa jù kò ní bá rú ẹ̀ pàdé bọ̀rọ̀ tọ́jà tó ń ta tí quality rẹ̀ bá dáa fọkànbalẹ̀ tán bá lẹ́nìkan fẹ́ ṣí ṣọ́ọ̀pù sẹ́gbẹ́ rẹ̀ mọ́ jòwú nítorí ọmọ ìpínkọ̀ bá ẹgbẹ̀rún èèyàn bá ṣí ṣọ́ọ̀pù sí tòsí mi irú tí ń tà kọ́ wọ́n ń tà wọ́n lè ní quality tó dàbí tèmi quality rẹ̀ ó dá ọ lójú nù àwọn ọmọ feel threatening nígbà tí wọ́n náà bá mọ̀ ìpín pàǹdà lọ ń tà wọ́n manage rẹ̀ nílé ọkọ ni ọ̀hún halẹ̀ mọ́kọ rẹ̀ òde kó gbádùn bóyá ó ti wá rẹ́ni tí ọmọ fún un lálàáfíà lọ́ba máa jowú owó tó yẹ kó jẹ́ ní pé owó pé ọkọ rẹ̀ ó fẹ́ ṣoríire ó yẹ kó làámọ́lẹ̀ pé fìtínà tó ń fún ó ti fẹ́ rí sinmi tó bá yẹ sí pé tòótọ́ nìwọ náà fún un lálàáfíà lọ́ọ́ máa dà á láàmú ẹ̀mí rí ọ balẹ̀ pé kò ní tètè ríru rẹ̀ bọ̀rọ̀ irú Ọlọ́run ní òsí o àmẹ́mí rí ọ balẹ̀ pé irú rẹ̀ ṣọ̀wọ́n sọlọ́mọ sábà tó lé wa mọ́jẹ́ ó dàrú gbogbo ibi tí ilé ti ń dàrú Ọlọ́run bá bá ṣe ta ní ìbẹ̀wí àwọn ọmọ wa bá tọ́jú wọn àwọn tó ń bẹ lọ́wọ́ ọmọ Ọlọ́run fún wọn ní ọmọ àlùbáríkà àwọn òbí wa Ọlọ́run bá tọ́jú wọn bá kẹ́ wọn bá gẹ̀ wọn ká dúró tí wọ́n jẹ́ mi wọ́n gún àwọn tó wà láyé àwọn tó ti kú kẹ́ wọn ní kí alkiyama subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.